Onibode rẹ o, akíkanjú ni. Onibode rẹ o, akíkanjú ni. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá, akíkanjú ọmọlúwàbí dé o. Onibode rẹ o, akíkanjú ni. Onibode, Onibode o. Onibode. Onibode, Onibode o. Onibode. Ààrẹ òpìtàn Laji Abbas. Onibode. Onibode ilẹ̀ Yorùbá. Onibode. Ọmọ ṣe àdúgbò. Onibode. Ó fẹ́ tókun jalẹ̀ Yorùbá. Onibode. Ọpẹ́lọpẹ́ Onibode o. Onibode. Ààrẹ Laji Abbas. Onibode. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. Onibode. Ní òjòògùn ìtàn jà wá o. Onibode. Ó bàtàn wa jẹ́ lọ́jọ́ sí. Onibode. Ọ̀rọ̀ lámúlùdú pẹ̀lú Odùduwà. Onibode. Wọ́n ní Mẹ́kà ló ti wá. Onibode. Onibode ló jẹ́ ká mọ̀ o. Onibode. Ó jìnnà síra wọn rárá. Onibode. Olójúlówó ìtàn ni ẹ máa sọ. Onibode. Ẹ má ṣe pa lọ́mọ o. Onibode. Ìtàn yàtọ̀ sárùsọ. Onibode. Gbogbo ọba ló ń dúpẹ́. Onibode. Gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. Onibode. Bí lásìkò ti wá. Onibode. Akíkanjú ọmọlúwàbí dé o. Onibode. Onibode, Onibode o. Onibode. Onibode, Onibode o. Onibode. Onibode dé o. Akíkanjú ọmọlúwàbí dé o. Ẹni elédùà rán o. Ó yàtọ̀ sáwò ṣe. Ààrẹ òpìtàn kálékákò. Laji Abbas. Akíkanjú ọmọlúwàbí o. Lónìí bájá làwọn a máa ń gbó wa ìran àgbo wọn á sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọdé ó làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. Olójúlówó ìtàn ni ẹ máa ń sọ. Ìtàn yàtọ̀ sáà lọ. Ìtàn wo gbẹgbẹgbẹ bí ó ṣe rìn. Wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ òrókòkò tí pàǹsẹ́kẹ́ ń pariwo ẹ̀bọ bẹ́tì bọ̀n bá gba adájúmọ́ lọ. Gbogbo lọ́ba lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o. Gbogbo ọmọ kóòtù òjíire diaspora wọn ló ṣe o. Laji Abbas wọn báṣẹ lọ ẹ̀mí rẹ̀ ní sẹ́rí. Ikọ́ kan ìkọ́bálá ikú ìpẹ́ta lójú wọn fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀. Ọlọ́run ló rán ọ kì í ṣe èèyàn rárá. Laji Abbas tiwa ó yá mọ́ kò. Tó mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà, tí ó di Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba àti àtìlẹ́yìn gbogbo ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn, àwọn tó ṣe pé àwọn baba ńlá wọn ni wọ́n jagun Òṣogbo láti dáàbò bo ilẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá kó má bàa bọ́ sí ọwọ́ Fúlàní. Tá bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìbàdàn, kò sí ibòmíì tó ṣe wípé a lè fi àwọn akọni, àwọn jagunjagun tí wọ́n lo sáà kẹ́yìntì sí bí kò ṣe ilẹ̀ Ìbàdàn. Iná ni ilẹ̀ Ìbàdàn nílé Olúyọ̀lé. Àkọ́kọ́ mo wá dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé, ọba ṣẹ̀dọ́run, ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà ọba yìí náà ló sì fi iṣẹ́ mi yìn mí. Mo dúpẹ́ omi ò ṣiṣẹ́ oníṣẹ́, iṣẹ́ tí a ṣẹ̀dá rán mi wáyé wá ṣe ni mò ń ṣe. Mo dúpẹ́ gidi gan ni. Mo sì dúpẹ́ lọ́wọ́ gba àwọn alátìlẹyìn, onígbọ̀wọ́, àwọn olólùfẹ́, gbogbo ẹ̀yin yẹn tó ṣe wípé láti ọdún 14 ń lọ ọdún 14 báyìí tẹ́ ẹ ti ń tẹ̀lé wa bọ̀, tí ẹ sì ń tẹ̀lé wa, àtàwọn tá a darapọ̀ mọ́ wa, àtàwọn tó ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ní òní àwọn èèyàn tó ti ń fọ́lò wa lórí péjì Ìtàn Yorùbá ó ti di 294,000 ó kù èèyàn bí 6,000 tí ó fi wọ 300,000 lórí Instagram wa. Instagram ta ẹ̀tì ẹ̀ lò oṣù kan mo lè mọ́ fọwọ́ kan 11,300 làwọn èèyàn tó wà lórí Instagram wa. Mi ti ẹ̀ wo ti Twitter àti ti TikTok, ẹ gbé ṣé lọ́dún tó lọ́kọ́ mo ti ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo TikTok gbogbo ẹ̀. Facebook ti mẹ́mi lára,
orí ti kíní mùrùpá tí ń wọ 25,000 lọ náà lórí YouTube. Ẹ jẹ́ àwo ti TikTok wa náà. TikTok wa náà mọ̀ ti pọ̀. TikTok wa ti di 3,161. Kẹ́ mọ́ rò pé bóyá àwọn tí wọn ò lóko tí wọ́n fẹ́ kí wọ́n mọ àwọn ẹ bá ti ń ṣépè tẹ́ ti ń gbèwò jáde a máa bá yín gbé sórí péèjì wa a máa polówó yín a máa bá yín ṣèpolówó ọjà torí péèjì tó kún kẹ́kẹ́ ni tó ti ní èèyàn 294,000 294,000 ni àwọn èèyàn tí ó kó 6,000 péré tí ó fi pé 1,300 èèyàn tó ń fọ́lò wa lórí péèjì Ìtàn Yorùbá. Àwọn tó láìkì péèjì wọn lé ní 100,000 dáadáa. Mo dúpẹ́ gidi gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí, gbogbo ẹ̀yin onílàákàyè ọmọ Yorùbá tẹ́ ń pariwo Ààrẹ Laji Abbas oyè sẹ́gbẹ́ wọn fi wọ́n lẹ̀ máa wò wọ́n ràn. Gbogbo ayé ló ti rí i pé òótọ́ ni tẹ́ ń sọ pé àwọn ọ̀tá Yorùbá wọ́n mọ̀ wà bí ọ̀tá Yorùbá, ojúlówó ọmọ Yorùbá wọ́n sì máa wà bí ọmọ Yorùbá, àwọn alábọ̀dé ó sì máa tẹ̀lé àwọn ọ̀tá Yorùbá. Mo dúpẹ́ ni kò sí nǹkan míì tí a fi ń gbé síta tá a dẹ̀ fi ń rí ni wípé kábà lè jáyé ó rí ní tí wọ́n ń ṣe la fi ń gbé síta torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé àwọn nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni àwọn náà àwọn nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá dáadáa nǹkan ṣùgbọ́n tó ṣe wípé wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá wọ́n fi ilẹ̀ Yorùbá ṣòwò. Ibi kúkọ́ ni wòlíì tó náà tó gbé kiri jáde wípé wọ́n fi ilẹ̀ Yorùbá ṣòwò ni ẹtí ọmọ kankan pa àṣà tó bá ti rí lè gírí ẹ̀rí mo sọ fún yín mo ní ọ̀gá wọn Àdàmú Tápà kò lóògùn ṣẹwárí páwọn ọmọ rẹ̀ náà lóògùn tí n bá ti já wọn sí ni wọn ò ní yé máa ṣe tí wọ́n ń ṣe ṣẹ́rí gbogbo ìwo mìsòrò táwọn ológun àwọn olóúnjẹ máa pa mìsòrò ògúnfe tí wọ́n máa pa àwọn ìwo wọn gbogbo àfọ̀ṣẹ gbẹtugbẹtu wọn irọ́ ni wàláì mo fọlọ́wọ́ bá búra fẹ́ẹ̀kì wọn kó kì èyí gbé èpè àfọ̀ṣẹ gbẹtugbẹtu èyí gbé sáàrin ìlú inú igbó ni máa wà kì í gbé àárín ìlú láyé ìlú tí wọ́n bá ti ń gbé sáàrin ìlú tí ọba ìlú bá mọ̀ wọ́n máa lọ múrú ẹni bẹ́ẹ̀ ni tẹ́ bá gbọ́ Yorùbá tí Yorùbá bá wá fẹ́ lo oògùn yìí Yorùbá ò ní pé gbogbo náà láti gbédè rí wọ́n gbọ́ màá bẹ́gi fún ọ ń bẹ́gi fún ọ ìníyí pé wọ́n lọ sínú igbó ibẹ̀ wọn ó ti lò èpè wọn ó sì bẹ́ igi tí wọ́n bá ti lò tán wọ́n máa bẹ́ igi láti ṣépè fún yàn nínú igbó ni àwọn nǹkan ẹni tó ń ṣépè fún náà gbọ́dọ̀ máa ṣẹ́ padà yóò jẹ́ pé kí Yorùbá tó lè lo olúgbòhùn kí wọ́n tó lo gbẹ̀tugbẹ̀tu kí wọ́n tó lè lo àfọ̀ṣẹ kí wọ́n tó lè lo àyájọ́ kí wọ́n tó lè lo àásán yóò nídìí ṣùgbọ́n mo sọ fún wọn gba àwọn ọmọ yìí tó bá yẹ pé wọ́n flag ní káyọ̀tẹ̀ mọ́ nẹ́tíwọ̀kì tí a lò ṣùgbọ́n sáwọn ọmọ táwà la fẹ́ ṣépè fún padà ní tí wọ́n ń fi tọ́ ìṣeré jẹ́ẹ́jẹ́ àwọn tí wọ́n fi tọ́ ìṣeré jẹ́ẹ́jẹ́ á wà á máa ṣépè fún wọn ìdínà tá a fi ṣépè fún wọn ṣùgbọ́n ẹ̀rí mo dẹ̀ sọ gẹ́gẹ́ bí olùwádìí ìjìnlẹ̀ èmi ti ń sọ Àdàmú dáadáa ète tí mo ń lò tí wàhálà bá ti dé láàrin àtẹnìkan torúkọ ọmọ ìpò wọn ò lóògùn lọ́wọ́ á pe gbogbo àwọn OPC káàkiri ọyẹ ẹ máa kóbó ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣépè fún ẹ máa gbẹ́bọ nítorí rẹ̀ sẹ́mi pa àwọn tí bá ń ṣépè yẹn tí wọ́n ń gbẹ́bọ yẹn orí wọn ni ọmọ lọ òun èyí sì ṣe Yorùbá àwọn wọn Yorùbá sì ni wọ́n wà á mórílé ẹni ní sí gbogbo àwọn tí ń ṣépè tí ń gbàfọ̀ṣẹ́ jáde kò sẹ́nì kankan tí ó mẹ́nu bọ ọ̀rọ̀ Àdàmú mọ́ àwọn ni ẹni pàdàmú ò ní jáde sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n lórí burúkú Àdàmú ni ẹ máa bá mi fún lépè Àdàmú Tápà àwọn yẹn kọ́ Yorùbá làwọn yóò yẹ àwọn náà ìbáwọn kan bẹ gbogbo ẹ wo percentage àwọn tó ṣépè fún Yèyé Dára àwọn tó ṣépè fún Awíkonko àwọn tó ṣépè fún Alimaruf àwọn tó ṣépè fún Kóìkì àwọn tí wọ́n rán pé kí wọ́n gbẹ́bọ nítorí olóyè Sunday Ìgbòho Sanwó Baba Adami ẹ lọ wo majority wọn ti kúrò lẹ́yìn rẹ̀ lónìí yóò yá àwọn eléyìí náà tí ọwọ́ máa dùn ẹlòmíì pé òun ló sì dẹ́dìdìrìn wò báyìí torí Ọlọ́run òun ló ń dẹ́dì ẹ wo gbá
gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà wọ́n múra kákákáká bẹ́ẹ̀ mọ̀ ń rẹ́rìn pé Ádámù ọ̀rọ̀ Ádámù ò tí ì yé yìí bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ilé náà ṣe rí. ṣùgbọ́n kí wá ní nítorí ká fi dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nítorí ká fi dúpẹ́. Ijó tá a bá jó níta ilé láti kọ́kọ́ máa ń jó. Aṣọ téèyàn fẹ́ wọ̀ lóde ìyàwó àbọ̀mọ èèyàn ní ọ̀kọ́ báyàn yẹ̀ wò sásọ yìí dáa sórẹwà kódà bó ní standing mirror nínú yàrá o tún gbọ́dọ̀ fi hàn pé kí wọ́n bọ̀ wò tí mo múra dáa ṣùgbọ́n tó bá ṣe ìyàwó rẹ ó ti dáa báà náà ó ti dáa ẹ máa lọ yóò sì mọ ọmọ mi tó kù sí o wá aya mi wá kí mo ṣe fún ọ èyí sọ báyìí mo ti dáa báà náà nígbà tí ó ti dáa báà náà mo mọ̀ pé nǹkan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìtí a fi dúpẹ́ ni wípé ní àná èmi ò lérò rẹ̀ ọ̀tọ̀ ní tá a bá lọ sílé Ìbàdàn nílùú Ìbàdàn nìkan bẹ tá à ń pè ní ilé Ìbàdàn Ìbàdàn nílé tá a kọ́ tá à ń pè ní ilé Ìbàdàn lára ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ló wà CCII ẹgbẹ́ ìlóso gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ ọmọ Ìbàdàn ìwọ tó bá jẹ́ CCII ẹ lẹ́gbẹ́ kan tí ó jẹ́ ẹgbẹ́ ọmọ Ìbàdàn yẹn ọmọ Ìbàdàn lẹ́wà ń bẹ̀ ìjẹ́gbẹ́ agboolé ni o ìjẹ́gbẹ́ kinní kan nílùú ni o olùrìnà rẹ ẹgbẹ́ tó wù kó jẹ́ ẹgbẹ́ tẹ bá wá ní ìní ọ̀wà aṣọ yín pọ̀ mọ́ CCII nílé Ìbàdàn. Mo wá lọ fún àwọn ètò àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn gbogbo náà lárí bá a ṣe gbé ètò lánàá àwọn èèyàn ti wò ó ti lé ṣé kò ti ní lé 50,000 àwọn èèyàn tó ti wò báyìí. Nígbà mo parí ẹ̀ mo dúpẹ́ kí n máa lọ ẹni ààrẹ ẹgbẹ́ pè mí Mọ́gàjí Taofik mọ́yẹ̀ lóyè Òkun Adé Ilé Ifẹ̀ ìpè gbogbo tí ń lọ làwọn ń rí gbogbo Ìbàdàn nísìnyí bẹ gbági lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kí wọ́n bá a lè mọ̀ iṣẹ́ tó ń ṣe sí àwọn bàbá wa ni nígbà ogun ká yọ àdá ká yọ ọ̀bọ̀n ká yọ ọ̀kọ̀ àwọn bàbá wa jà ṣùgbọ́n wọn ò lè múlẹ̀ Yorùbá wọn ò lè mú Ìbàdàn àwọn máa rí pé ogun tí wọ́n ń jà ní ìsìn ni ogun ìtàn láti fi kó ilẹ̀ Yorùbá àwọn máa rí gudugudu méje àti yàyà mẹ́fà tó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ìtàn bẹ lórí ọ̀rọ̀ gudugudu méje àti yàyà mẹ́fà náà o àmọ́ rí pé o dúró oníbodè ní ọ lóòótọ́ àwọn wà á fún ọ ní àmì ẹ̀yẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá lórúkọ gbogbo àwọn bàbá ńlá àwọn tó ti lọ àwọn sì fọpá àṣẹ lé ọ lọ́wọ́ pé ìwọ làárẹ òpìtàn ilẹ̀ Yorùbá náà ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn béèrè ìbá Aláàfin nìkan ló lè fi ìyẹn joyè tó bá ti ní táìtù oyè mẹ́sìn mi gbọ́ tó bá ti ní táìtù Yorùbá land Àwùjalẹ̀ nìkan ló lè fi ìyẹn joyè tó bá ti ní táìtù Ìjẹ̀bú land Ọwá Òbò Òkun Àdìmúlà Ìlẹ̀jàsà ló lè fi ìyẹn joyè tó bá ti ní táìtù Ìjẹ̀ṣà land báà náà láàmọ̀ rí tàwọn Àwórì láàmọ̀ rí ti àwọn Ẹ̀gbá lọ́dọ̀ bàbá wa Aláké báńbáńbáńbáń láàṣẹ máa rí lóríṣiríṣi àwọn orílẹ̀ àmì ẹ̀yẹ award ìlélẹ̀ ṣùgbọ́n àwọn ìdílé àwọn wọn ní ìlú àwọn ni wọ́n gba lè yìnbó gba sáà lọ́wọ́ wọn the last sójà tá a ní ẹ rí i pé nígbà tí mo wà níbẹ̀ lánàá gbogbo ìlú kọ̀ọ̀kan àwọn míì sọmọ pé ìdílé jagunjagun àwọn tó jágbà nìyẹn o kì í ṣe pé gbogbo àwọn táwọn wò tá a fi hàn wá yẹn wọ́n lọ bí 30 kì í ṣe pé pàápín gbogbo jagunjagun náà nìyẹn o àwọn tẹ́wọ̀n ò tún sí láàrin wọn tá a bá ń ka orúkọ àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn míì tó ṣe báwọn náà fakọyọ tí wọn ò sí láàrin wọn wọ́n lé ní kí lorúkọ ẹ̀ wọ́n lé ní 100 ṣùgbọ́n àwọn tó jẹ́ olórí top one irú lánàá ní ìsẹ́rí pé agbede bí ọjọ́ kò sí láàrin wọn Àlàdé Abínú Pagún akọni ni Iná Kojú akọni ni wọ́n lọ báńbáńbáńbáń tábà tó ń kà wọ́n ṣùgbọ́n àwọn tó jẹ́ top one ni àwọn wọ̀nyí làwọn tó ṣe wípé àwọn bàbá ńlá wọn lọ́jà ogun Òṣogbo lọ́jà ogun Jálumi lọ́jà ogun Èkìtì parapọ̀ láti mọ ìjẹ́ yìí kí àwọn Fúlàní ó gbalẹ̀ Yorùbá. Ìlú Ìbàdàn àwọn ni wọ́n ní military power Ìbàdàn ló ní military power báwọn òyìnbó dẹ̀ ṣe gbé lẹ́nu ẹni nígbà tá a gbé Nàìjíríà náà lẹ̀ ọ̀wọ́ kìíní ológun ọ̀nbẹ ní Kaduna
ọ̀wọ́ kejì ológun ó ń bẹ nílùú Ìbàdàn kábà lè mọ bí Ìbàdàn ṣe rí ìlú àwọn jagunjagun ni. ṣẹwárá ní ẹ̀yẹ yìí pẹ̀lú gbogbo bí ìdílé jagunjagun ṣe rí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní ọdún 2021 wọ́n pilẹ̀ ti fún wa ní oyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn léè tí ń bẹ lórí mi. Oyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn léè tó ń bẹ lórí mi kábíyèsí Olúbàdàn ló fi fún mi. now àwọn wá fi àmì ẹ̀yẹ àwọ́ọ̀dù kan pé Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ọgbà léè tó túmọ̀ sí pé tí bàbá wa láàfin bá ti ń goróyè àwọn ìdílé jagunjagun yìí náà tẹ́ ń bá ti lọ ń kí wọn tá lọ ń kí bàbá ara àṣẹ ti ń bẹnu. ẹ rí i pé kankan tẹ́lẹ̀ mọ́ ń sọ ṣùgbọ́n torí pàwọ̀ àìtí ìfẹ́ ẹ rí i pé láti Ọ̀yọ́ iná ni wọ́n ti fún wa ní oyè Oníbodè lára àwọn akẹ̀yọ lọ́yọ̀ọ́ ní wọ́n fún wa lóyè Oníbodè O2. bàbá ò tí ì sí lórí àpèrè ṣùgbọ́n pẹ̀lú gúdúgúdú tó rí gbogbo àwọn ọmọ ọba àwọn èèkàn nílẹ̀ Yorùbá àwọn ríṣẹ́ tó ṣe Oníbodè ni ọ́. gbọ́kàn èsì gbogbo tí bá ń lọ lábẹ́nú ni la gbọ́dọ̀ máa sọ. bí a ṣe sunkún gboyè nígbà tá a jẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn iná ní bẹ́ẹ̀ náà ló ṣe rí lánàá ó bá mi lójijì. inú mi sì dùn ojú gbogbo àwọn tó ń bẹ ń bẹ gbogbo ìdílé tí ń bẹ ń bẹ wọ́n pọ̀ àwọn èèyàn tó ń bẹ nínú ibi tá a ti ṣètò lánàá wọ́n lé ní 30. àwọn náà mọ̀ pé ó bá mi lójijì wọn ò sọ fún mi àjọ rò ti tẹ́lẹ̀ láti sọ pé kò wá sí nǹkan míì ní pé àwọn wá ṣe àtìlẹ́yìn fún ọ àwa Ìbàdàn àwa ipa ògo wa a máa ń gbógo wa sókè ni yàrá kan ní Ìbàdàn ní àwa máa ń gbé ògo wa sókè ni láwa Ìbàdàn o àwa ipa ògo wa o àwa máa ń gbógo wa sókè ni. torí ìdí èyí mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Mahmood Ali Balógun Okùnmádé tí ń ṣe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjòyè àgbà àti gbogbo olóyè ilẹ̀ Ìbàdàn àti gbogbo mọ́gàjí ilẹ̀ Ìbàdàn mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ìdílé jagunjagun mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ ẹgbẹ́ CCII barrister Ajéwọlé mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Olúṣèyí Mákindé adájọ́ àgbà gbogbo ọmọ Ìbàdàn gbogbo àwọn kọmíṣánná gbogbo ọmọ Ìbàdàn pátá mo sì wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ilẹ̀ Yorùbá torí pé látàná mò ń rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn àwọn èyí ṣègbà tí wọ́n fẹ́ fi àdàmú tápàjọyè táwọn èèyàn ń kọ́mẹ́ǹtì pé eléyìí èsì èèyàn ẹranko ni ẹ mọ̀ fún ẹ jẹ́ wá sọ àṣírí kan fún yín. bàbá wa láàfin Ọ̀yọ́ ìtẹ́ ẹ̀gbọ́ rí ẹ gbọ́ lẹ́nu mi lálẹ́ ìtẹ́ ẹ̀gbọ́ rí ẹ gbọ́ lẹ́nu mi lálẹ́ bàbá wa láàfin Ọ̀yọ́ ẹni tí bàbá pè fúnra wọn tí wọ́n fẹ́ fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ìní Ìgbòho Òòṣà owó bàbá Dami ọmọ Aládìkún ìní bàbá pè tí wọ́n fẹ́ fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. tẹ́ bá wo ẹkùn ìlú Ìgbòho Aláàfin lónìí kìí ṣe asokógbadé o tí ò ní kankan ṣe pẹ̀lú ìtàn Ọ̀yọ́ o ìdátápà tí ò ní kankan ṣe pẹ̀lú ìtàn Ọ̀yọ́ nígbà wọn wá fẹ́ fún Ìgbòho Òòṣà ní oyè Kakanfò ọ̀rọ̀ wá pé méjì nígbà wọn fẹ́ fún mi ní oyè Ààrẹ òpìtàn mo ní láti lọ bá àwọn ẹbí mi wọ́n fẹ́ fún mi lóyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn gbogbo ẹbí ló wẹ́kọ̀mẹ̀ gbogbo ẹbí iná wẹ́kọ̀mẹ̀ pé ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ eléyìí ní sinmi gbogbo àwọn ẹ̀gbọ́n mi tẹ mádájọ́ àgbà gbogbo wọn ti ń kí mi lórí ẹ̀ tẹ mádájọ́ àgbà gbogbo wọn ti ń kí mi. Ìgbòho wá lọlé ibà mi wọ́n fẹ́ fún mi lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò èèwọ̀ ọmọbìnrin jagun bí ẹrú wọ́n kì Ìgbòho lílọ̀ ìpè wọ́n máa fi ṣe Kakanfò wọn èyí sì kú re sẹ́mọ̀pọ̀ máa níbi níhàn ṣe ọgbọ̀n oyè pọ̀ o tó o lè jẹ ṣùgbọ́n ìtọ́lọ́ ti fún ọ yìí náà nǹkan ó fa ìjòyè òun ṣe bí ọlọ́ba bẹ́ẹ̀ ni sẹ́rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ nǹkan ìpè wọ́n máa fi ṣe Kakanfò jáde àwọn ọmọ àdàmú lè mọ́mọ́ o ìpè ẹ bá fi Kakanfò jẹ Aláàfin ó ṣépè fún ni
ọ̀pọ̀lọpọ̀ wọn náà lè pé sí ń jà iná làwa náà ń rí èpè wọn máa fi sí Kakanfò jáde wọn èyí sì kú re ẹ lọ mú ìtàn wá pé Kakanfò tó fọwọ́ rọrí kú rèé o pé ọba fọwọ́ rọrí kú ẹ lọ mú wá tó kú jẹ́ èyí tí wọn ò bá pa yóò gbé pọ́ìsì jẹ ni ìdínú lẹ́yìn náà ikú bàbá yèyé Àtàndá Aláàfin Ọ̀yọ́ ẹ sì mọ̀ pé Sheikh Taofik Akeugba Gold ọmọ ló jẹ́ sí bàbá Aláàfin Ọ̀yọ́ bàbá ló nominate ẹ̀ lọ́fàálẹ̀ fún Ajímọ̀bí fún alálàájì pé wá alọ́mọ kan ọmọ ẹ̀ sì dáàpọ̀ ó kéwú ní ó fi ṣe alága alálàájì fọdún 7 nípínlẹ̀ Ọ̀yọ́ gbọ́n náà láti rí tó ṣe ó ṣe dáńgbà yẹn bí ọba kó ṣe dá wọ́n sọ kí lọ́kàn mi ó ṣe dá wọ́n wá pe Akeugba Gold bá Sunday sọ̀rọ̀ kó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lòun ọ̀jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ rí àwọn àgbà ń bẹ lọ́yọ̀ọ́ àwọn tọrọ sojú wọn Akeugba Gold ń bẹ Sunday Ìgbòho náà sì ń bẹ èyí tẹ́ bá ń ṣe interview fún Sunday Ìgbòho sà owó baba dami ọ̀nà míyàn wa ọ̀nbẹ. lẹ́yìn yẹn wọ́n wá òpódà tó ọba lóòfẹ́ bàbá náà ti màpọ̀ ọmọ tí ń bẹ́ ń bẹ̀ pé ọmọ àgbà ni á fún ọ ní míì ó tún kọ́ oyè ńlá tó ní tó tún ju Kakanfò lọ ó tún kọ́ kí asukún gbọ́ oyè kó tó wá lọ tẹ́rí sí i kódà nígbà tí wọ́n ti ṣe kinní tán bàbá kọ̀ jálẹ̀ bàbá láwọn ò ní fún pé petition táwọn èèyàn ń kọ́ ń parẹ́ ò dáa gbogbo ọlọ́pàá àwọn èèyàn wọ́n ń sáré kí ngbà náà làánàtúláì alàlẹ́ kàṣíbìn kí ìbínú ọlọ́mọ bọ́ òpùrọ́ Aláàfin gan ti decide láti mọ́ fún mọ́ I'm telling you nínú àwọn ọmọ Aláàfin tí wọ́n mọ̀ bá bàbá sọ̀rọ̀ tí wọ́n mọ̀ bẹ bàbá wọ́n mọ̀ ń bẹ láyé nínú àwọn èèyàn gbogbo àwọn èèyàn wọ́n mọ̀ ń bẹ láyé tí wọ́n bẹ bàbá gbogbo àti gbogbo aráàlú ń pariwo ń gbà yẹn bàbá náà ń gbọ́ ọwọ́ alẹ́ mọ̀yẹ yé o Àdàmú lè nírọ̀ mọ̀ ń pa o fúnra Aláàfin Ọ̀yọ́ ti process sínú newspaper ìpè Sunday Igboho lòún fẹ́ fún ní Kakanfò ṣe mọ̀ pé newspaper gbé ọ̀yà lọ́mọ wá newspaper ọ̀hún newspaper gbé tálààfin ti sọ ní sínú newspaper pé Sunday Igboho lòún fẹ́ fún lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbàgbé nǹkan ṣùgbọ́n bá a ṣe ń mu díẹ̀ jókà táwọn ò fi pa wọ́n kú nù ìdí tí Igboho fi wá níyì nù tí Àdàmú Tápà fi wá ń tẹ́ lójoojúmọ́ èmi kọ́ l'Àdàmú Tápà ń bá jà Igboho ní ń bá jà torí kí ni bí Igboho ṣe déhùn wàhálà ti bá a ìkanra rẹ̀ ní wàá fi ń mèmí sẹ́mọ̀ pé tọ́ba ní káwọn èèyàn bọ́ta ní ìsìn wọ́n ti ṣe fún Igboho rí tẹ́lẹ̀ tọ́ba wá ní wọ́n bọ́ta ẹ máa lọ wọn Igboho lépè gbogbo ayé ni ó bi pé kí ni Igboho ṣe fún ọ nígbà tó dé sórí ti ẹrù ẹ rí i pé Bọ́sẹ̀ ní Ọdẹ́dá tí wọ́n lọ gbé àfọ̀ṣẹ onígbálẹ̀ àti kùkù àgbàdo aṣọ pupa tí wọ́n gbé aṣojú àwọn àjẹ́ tí ò ní mẹ́mórì tí wọ́n pe Laji sílẹ̀ tó tún pe Raji Abbas nígbà ọ̀yá ló ní Raji Rasaki mo ní káre ẹ̀rípò náà mẹ́ńsàn Ìgbòho ń bẹ̀ kẹ́ẹ̀bà lè mọ̀ ẹ̀dẹ̀ rí pé láìpẹ́ yìí ni àwọn ọ́díò kan link tí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ti pamọ́ Sunday bó ṣe bà wọ́n jẹ́ lọ́dọ̀ àwọn OPC ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn OPC míì ti ń jáde ẹlòmíì ò mọ̀ mí dé tí Bọ́sẹ̀ bá mọ̀ mí ni kò ní máa pè mí ní Raji Rasaki láì sọ ológun ṣe gómìnà ológun rí gbogbo wọn ò mọ̀ mí ṣùgbọ́n tí wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀ ti páàsì sí wọn lẹ́nu wọ́n wá lọ gé ibi àwọn ọ̀rọ̀ kan wọ́n wá fi hàn wọ́n ogun ní í sí ní mú èpè kì í sí ní pa ẹni Ìgbòho ọkọ̀ pé wọn ò jẹ́ oyè Kakanfò ọkọ̀ pé wọn ò jẹ́ aṣokógbó yẹn sì jẹ́
tẹ bá wá wọ ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà ẹ ti rí ẹni tó bá jẹ́ ọmọ ọlá. Nígbà mo ti jẹ́ oyè Aare Òpìtàn àwọn èèyàn mọ̀ mí màá fún ara ẹni tó bá yẹ ká dọ̀bálẹ̀ fún á dọ̀bálẹ̀ fún, ẹni tó bá yẹ ká pọ́nlé á pọ́nlé. Yálà ń tọ́ ń jóye o kò jóye o, ọjọ́ ọmọdé ni o, ó jágbà ni o, ó jù mí lọ ni o, àjọjẹ́gbẹ́ ni o, á fún lápọ́nlé tiẹ̀. Torí pé kí ni bíbí ire ò ṣe fowó rà. Bí ìpìlẹ̀ joyè ó kọ bàbá mi tó mi, ọmọ Mọ́tàlá lókè àdúni ni, I always proud of it. Ó dàbí ìgbà táwọn kan bá mi sọ̀rọ̀ lánàá náà ni pé àwọn tí sì ń pera wọn lọ́mọ Ìbàdàn tẹ́ sì ń bá Àdàmú dá sí wọ́n fẹ́ forí kó ní mo ní ẹ fi wọ́n lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá Èkó ni wọ́n ti lọ láti kékeré wọn ò mọ nǹkan kan ẹ sáà ẹwẹ́ fi tí wọ́n yẹn lẹ̀. Wèrè tó ti ya wèrè rí Àdàmú tápà lèmi àti ẹjọ́ lọ́rọ̀ ìdààmú lẹ Yorùbá. Ẹ wá já wá padà in tó wá ń ṣe ó ń dojú tìran rẹ̀ láì ṣe Yorùbá. Ẹ wá gbogbo ayé wọn wá rí i pé ẹwà àwọn tí láwọn wà civilized. Yorùbá ní ń gbé àfọ̀ṣẹ́ jáde, Yorùbá ní ń gbé gbètúgbètú jáde lórí social media. Ó fi ń dojú tìran wa torí pé kì í ṣe Yorùbá. Bó bá lè bàjẹ́ kó bàjẹ́. Àní bàbá tó bí bàbá tiẹ̀ gẹ́sẹ́ bàbá rẹ̀ torí bàbá mẹ́ta péré náà ló ní nílẹ̀ Yorùbá. Bàbá tó bí òun kò lè sọ Yorùbá dáadáa bíi tẹnu Àdàmú gan. Èdè tápà yẹn ń bẹ lẹ́nu bàbá tó bí. Gbogbo àwọn ẹgbẹ́ OPC tẹ jágbàgbọ́ OPC ẹ mọ bàbá ẹ̀ náà ṣé mò ń parọ́ ni. Sẹ́mi lẹ́wàá máa sọ èmi ọdún 7 sí 8 mo lò láàrin Mushin sí Sọ̀lọ̀. Bí n bá dé Mushin lónìí ní Mushin Central Mosque, Àjùmọ̀ní Central Mosque ní jẹ́ tẹ́lẹ̀ kó tó di Mushin Central Mosque. Bàbá wa chief máa ń bẹ̀ àti Ìmáàmù Rátìbí àti gbogbo jẹ̀mọ́ ẹ̀bẹ̀ ní ìyẹn ṣàlejò lójú wọn. Bákan náà tẹ́ bá dágbé Agbábíàká ní nọ́mbà 4 Agbábíàká Street mi ìyẹn ṣàlejò ń bẹ̀ ibi tí mo gbé nù. Ìjọ tí bàbá mi kábíyèsí Ọ̀ṣọ́lọ̀ ti Ìsọ̀lọ̀ ọba Kàbírù Adélájà Agbábíàká Ọ̀jẹ̀ mo wà ń bẹ̀ báyìí ni. Ojú mi mo mú débẹ̀ kì í ṣe pé mo métí mi débẹ̀, àtọjú àtẹ́tí mi mo mú débẹ̀ ìjọ náà, ẹsẹ̀ mo fi rìn débẹ̀. Inú Ansarudeen la sì lò lọ́dún náà lọ́hùn. Bílẹ̀ Yorùbá ṣe rí nù ní kọ́lẹ́ẹ̀jì wa. Débi wípé àwa là ń parọ́. Ẹ sì mọ wàhálà tẹ dálẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ dálẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ wo iye ẹ̀mí àwọn èèyàn tó bọ́ torí wípé ìwé tí wọ́n ti tọwọ́ bọ̀ lọ́dọ̀ ìjọba wọ́n sì tún gbé ẹ rí i pé wọ́n gbé láìpẹ́ yìí, kì í sọ̀rọ̀ ẹnu wọ́n gbé láìpẹ́ yìí. Ẹni kàlápá kù òun náà sì mọ̀ yí pé bájá bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀. Wọ́n mọ̀ pé Oníbodè ṣe ń táwọn kẹsà àìdélé kọlù. Wọ́n ti bẹ̀rẹ̀ wa burú wọn tí wọ́n máa ṣe ń jọ sí nígbà táwọn èèyàn ń sọ̀rọ̀ mo ní ẹ jẹ́ wọ́n máa bọ̀. Wọ́n mọ̀ pé ọmọ ọkọ ló mọ ológun ọmọ àlè ẹ̀yìn nínú lójú tó ti là yìí. Kí lẹ kó lọ́wọ́ tí ń jọ yín lọ́wọ́ ní ti ń bẹ lọ́wọ́ àwọn ọmọ mi gbòòrò ta. Èyí tẹ́ lọ sóṣogbo àwọn ọmọ kéékèèké lásán ló lé yín léré. Òun kò lè kọ kílẹ̀ Yorùbá ọmọ bàjẹ́. Ní ìgbà tí baálẹ̀ Orówùsì tó ń jẹ́ baálẹ̀ nìbàdàn, àwọn òfin kan bẹ tá a ti ṣe láyé baálẹ̀ yìí sílé Olúgbòde tí Ìbíkúnlé ń jẹ́ balógun rẹ̀. Olúgbòde kú ń bẹ̀ abọ́ sórí Basọ̀run Ògúnmọ́lá. Òun lọ Akérèlọ yẹ kó gbà ó lóun ó lo ogun Ìgbàjọ ogun Ìjẹ̀ṣà ológun náà kò dé. Àṣẹ ìlú bọ́ sórí olówó Orówùsì. Mi sọ pé Orówùsì o mi sọ pé Orówùsì o oró ẹ má bínú Orówùsì oró ọ̀ǹtà ni ọmọ ìlú Ọ̀gbá àgbà ni lẹ́gbẹ̀ẹ́ ìlú ọdẹ apẹrin. Oró ti fi máa ń pa ẹranko tó bá débẹ̀ àná ibi tó wùsì kí nǹkan ó ga tó bá ní adé wùsì pé adé máa ń ga sókè ni ibi oró ẹ mú kúrò lára ẹrẹ kúrò lọ́wọ́ àṣẹ òfin pé àkọ́kọ́ nínú òfin tó kọ́ ṣe nílẹ̀ Ìbàdàn ni wípé àkọ́kọ́ ṣe rí ilẹ̀ Ẹ̀gbá àti ilẹ̀ Ìjẹ̀bú àwọn labá pààlà
tó jẹ́ orílẹ̀-èdè olómìnira gbogbo àwọn ìlú míì tí Ìbàdàn bá pààlà wọ́n wà lábẹ́ Ìbàdàn ni ẹ má jẹ́ ká bá Ìjẹ̀bú àti Ẹ̀gbá jà torí tó bá dọjọ́ ìṣòro ká lè ráwọn èèyàn pípé ràn wá lọ́wọ́ o ọmọ ó tu fẹ̀kan náà ní wá o ẹjá jọ dáàbò bora wa wọ́n ṣe lófin. ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó bá ní làákàyè bíi Dìdìrìn Àdàmú ẹ má fi joyè tí o pé kò ní làákàyè pé tó kàn wọ́n ni pé èmi náà fẹ́ joyè o èmi náà fẹ́ joyè o èmi náà fẹ́ joyè o ẹ má fi joyè tó gbọ́ ọmọ kékeré ni ọpọlọ rẹ̀ ò gbé kọ́rígbẹ́rẹ́ ọlọ́kọ̀ ẹ má torí pé bàbá rẹ̀ ó lówó lọ́wọ́ bàbá rẹ̀ lọ́lá bàbá rẹ̀ ti jálágbára rí ẹ wo nínú àwọn tó ti ní ìrírí lójú ogun kódà bí wọn ò bá lówó lọ́wọ́ àwọn ni kẹ́ ẹ fún lóyè pé àwọn tó fakọyọ àwọn ni kẹ́ ẹ fún lóyè. ẹlẹ́ẹ̀kẹ́ ìtọ́jọmọ́ bẹ́ẹ̀ kẹta iṣẹ́ tó bá yẹ ká fi rán ọmọ ẹ má fi rán ọmọ àlè ẹ má fi rán ẹrú kẹrù ọba ọmọ lóòlù ń sojú wa ọ̀fẹ́ sígbà kan òní bíi ẹrú òde ẹ rí pé ńgbà tí wọ́n fi kọ́kọ́ jẹ tó gbàrà tó jẹ́ Kakanfò tán ọba bẹ̀rẹ̀ sí ẹrú kí ni ìṣe ẹrú ti ń ṣe àga ní gbéèkì àga ní gbéèkì Àdàmú àga ṣe á jẹ́ tó bá lọ báwọn ọba ṣèpàdé gbogbo fọ́tò kú bẹ fídíò ń bẹ àga Àdàmú ọba gajà àga àwọn ọba lọ Àdàmú olórí ẹ̀ṣọ́ ni ọ́ gbogbo àwọn ọba tó ń wò yìí ó tò lẹ́yìn wọn ni olórí ẹ̀ṣọ́ ni ọ́ kò sí oyè tó jẹ́ ò sí nínú gẹ̀sẹ́ẹ̀tì kankan wọn ò fọ́ ní sálárì níbà ń ru àga kí ẹgbẹ́ fúnra àdáni ó pèrè ẹ̀lẹ́rú ara òfin tí wàá ṣe láyé baálé oyè sílé Orówùsì ayé baálé Orówùsì ni balógun àjọbọ ni balógun rẹ̀ nígbà náà Látòsà tó wà pàwádìí Kakanfò ó ní ọ̀túngbà èyí tó jẹ mọ́ bẹ́ẹ̀ kò sí bí ẹrú yín ṣe lè fáìn tó tẹ́ bá wá fẹ́ wọn níyàwó ẹ má fi wọ́n ṣe ààyò lórí àwọn obìnrin tó jẹ́ tilé ìyẹn tó dáa jù ni wípé àwọn obìnrin tó jẹ́ tilé ni kẹ́ ẹ máa fẹ́ ṣùgbọ́n tẹ́ bá tiẹ̀ wá wò yí pé ẹ̀rí ìtọ́ dánú àwọn ẹrú ẹ wá fẹ́ kódà bí ọmọ rẹ̀ bá bímọ fún yín ẹ má fi ṣe ààyò lórí àwọn ọmọ tó jẹ́ ojúlówó ọmọ ìlú wọ́n sì lo òfin láyé Orówùsì kí ni Látòsà dé sí lọ́ba jẹ Kakanfò ó bá yí gbogbo òfin padà òfin yìí tó yí padà ọdún 16 la fi jẹ pọ̀nmọ̀pọ̀nmọ̀ ètí ẹgbẹ́ mo sọ pé a sọ̀tàn ogun Kírìjí tí mo ní yọ̀ọ̀nà wa ní 20 million naira ọdún ilẹ̀ ẹ̀ka bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí àwọn ètò tá a fẹ́ ṣe pàtàkì ìtàn ọmọ Yorùbá tá a bá ti parí ẹ̀ lápàjùbà ètò ogun Kírìjí ẹ gbọ́ nǹkan bí ètò ogun Kírìjí gbogbo tí wọn mọ̀ nípa Kakanfò téèyàn ó sì máa sọ́tì mọ́ mẹ́rin wá ẹ lọ bí báyìí ẹ lọ bí báyìí tó ogun Kírìjí òfin tí wọ́n ṣe nù. ṣẹwárí ìlú Ìbàdàn lẹ́yìn ìgbà tí Látòsà kú tán Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ó ṣe bí ọkùnrin náà ní nígbàjọ mo ti sọ ìtàn bó ṣe ṣẹlẹ̀ torí ńgbà tí kan lára àwọn sí ajá Àdàmú tápà jáde tí ọmọ tí mo tó ṣàlàyé fún ìtàn táwa bá sì sọ gbogbo ìdílé tó bá nítẹ̀ lọ bá wọn tí n bá sọ bá yàtọ̀ ẹgbẹ́ hàn wọ́n ni má sọ pé ó wí báyìí n tí mo wí ẹgbẹ́ hàn wọ́n tí n bá sọ bá yàtọ̀ èmi ò sàtàn. lẹ́yìn ìgbà tí Látòsà wá kú tán òkú Látòsà ó wà ní Ìgbàjọ àṣelọ́jọ́ sí Ìkìrun fódìdí ọdún 8 gbáko iná fi ẹ̀ǹbáàmù òkú Látòsà wá Yorùbá náà máa ń ẹ̀ǹbáàmù òkú náà náà fi ẹ̀ǹbáàmù òkú Látòsà tí ó sì jẹrà nígbà wọ́n parí ogun tán ni wọ́n tó lè gbókú rẹ̀ wá síbàdàn. wọn ò sì ní gbé Kakanfò òkú Kakanfò sì gbọ́dọ̀ wọnú ìlú ẹ̀yìn odi ìlú ni wọ́n ń gbé lọ ìdí inú tó fi sọ pé tẹ́ ẹ bá débi tá à ń pè ní Bódìjà ẹ béèrè Ààrẹ Avenue ní Bódìjà ibẹ̀ lásìn
kàkàǹfò sí wọn yẹn ṣe kàkàǹfò sínú ilé. nígbà tí kan wọ́n ní wọn ò sin wọ́n lọ sọ pé wọn ò sin kàkàǹfò pẹ̀lú orí yẹn ṣe mo parọ́ ni wọ́n máa gbé wọn yẹn sin orí mọ́ kàkàǹfò. Aláàfin ni wọ́n máa gbórí rẹ̀ wọ́n ó gé orí rẹ̀ wọ́n ó gbé lọ fáláàfin dédéré òpònú. àwọn ọba bìíní tí wọ́n ń gbórí wọn wá sin sílé Ifẹ̀ ńkọ́ Ọ̀rànmíyàn bàbá wa wọ́n lọ sin orí rẹ̀ sílé Ifẹ̀. nígbà tá ẹ̀ mọ̀ tán tí wọ́n bá ní wọn ò sin orí mọ́ èèyàn ṣe ìlànà ní nàá. àbí àti lo sáà kí lọ jẹ mọ́jọba sẹ́ẹ̀mọ́ tọrọ mọ́ wọn rádaràdó òsì nígbà tí wọn ò mọ nǹkan kan kò yé wọn rádaràdó òsì. ní Ìbàdàn wá pera wọn wá jókòó pé àfi lá ó di èèwọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jẹ oyè kàkàǹfò sílùú Ìbàdàn ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jẹ sílùú Ìbàdàn ó ti di èèwọ̀. ìdínú ẹ lérí kí wọ́n foyè kàkàǹfò lọ ọmọ Ìbàdàn kan kì í ṣe gbogbo yà láwọn èèyàn ìwọ àwọn àtọ̀nbẹ́lẹ̀ Ìbàdàn tó ò lè dúró dè ọ̀sláàrì ò lè dúró dè ọ̀sláàrì ìwọ àwọn àtọ̀nbẹ́lẹ̀ Ìbàdàn tó ò lè dúró dè tó pọ̀ rẹpẹtẹ gán nílẹ̀ Ìbàdàn. àbọ̀ ọmọ oríkì wa ni Ìbàdàn mọ́jà tó fi kára wájú. Ìbàdàn abẹ̀rù mú wọn lẹ́rú lójú ogun. Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ mẹ́rú táàbá tó là kó tó yé àdàmú tágbàpò tó ní ìmọ̀. Ìbàdàn mú ẹrú ẹ̀ mẹ́rú. wọ́n ṣe òfin láyé baálé oyè sílé Olúgbòde ìpè Ìbàdàn ti jẹ́ ìlú tó tóbi ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ́ bá lọ kógun jà wọ́n ń kó wọn lẹ́rú wá ẹrú ti wá pọ̀. baálé oyè sílé Olúgbòde wá wò yí pé àwọn ẹrú yìí náà dídà ló dà tọmọ dẹ́gbẹ̀ ọmọ Yorùbá làwọn náà tá à ń pè lẹ́rú yìí. yálà ìlú wọn ṣẹ̀ wá o àbí kinní kan o ọmọ Yorùbá làwọn tá à ń pè lẹ́rú yìí sáwà máa fi ra wa ṣẹrú ni. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣèpàdé lórí ìpàdé bàbá tá a bá ní ká kó wọn lẹ̀ ìlú Ìbàdàn ó jòrò ọ̀dà o. ní táwa ṣe ni wípé àwọn tí bá ń bá yín lo ogun nínú wọn tí wọ́n sì fọkàn kan jà tí wọ́n bá fi lè mú ẹrú méjì tọ́wọ́ ajagun tó rí èèyàn méjì mú lójú ogun kó bá ti kó fún ìwọ olówó rẹ̀ ó ti ra òmìnira rẹ̀ kì í ṣẹrú mọ́. ẹ dáko orílẹ̀-èdè kan láyé tí wọ́n ti practice èèyàn pé ẹrú o ẹni tó jẹ́ ẹrú tó náà bá wá lógun bá ṣe lè rí èèyàn méjì mú dípò kọ́gà ọgbà pé ọ̀sìndẹ́rù mi ni ó ti di òmìnira rẹ̀ yóò wá kó fún ọ̀gá rẹ̀ lójú èèyàn pé ẹ wo tó bá ti wá kó fọ́gá rẹ̀ tàtà bá wá padà délùú yóò wá dá aṣọ tuntun yóò wá kúrò ní olówó rẹ̀ yóò wá kíbi tó bá wù láti lọ gbé yóò lọ gbé bẹ̀ tó lówó ẹ̀ bá wá jẹ́ olówó tó dáa yóò lọ gbé bẹ̀ láàrin oṣù mẹ́ta tí gbogbo ayé ó rí pé kì í ṣẹrú mọ́ tó bá fẹ́ padà sọ́dọ̀ olówó rẹ̀ ó wá lè padà tó bá sì wò pé wọ́n yan bàbá ogun míì pé ẹni yóò tọ́jú òun tó àbó náà fẹ́ dá wà òun ó dá wà. ìdí tí Ìbàdàn fi bẹ̀rẹ̀ sí ní kúnnù pé gbogbo àwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n èyí ṣẹrú nígbà ẹ bá gbógun lé Èkìtì tẹ́ gbógun lé Òṣogbo bẹ́ẹ̀ bá mọ ọmọ tiyín náà bàdàn lóṣogbo ó dẹrú wọn lóṣogbo tẹ́yìn náà bá mọ ọmọ wọn ní tẹ́ bá mú ọmọ wọn lóṣogbo ó dẹrú yín bàdàn àmọ́ tẹ́ bá ti sọ́dọ̀ mọ́ ń bì òní ọjọ́ mọ̀ pé tí Ìbàdàn ti ń bẹ̀rẹ̀ wọ́n ń tọ́jú mi ẹ tọ́jú tiwọn náà ó lè lọ́gán ní ṣé lágbájá ni ẹjọ́ máa bá mi lọ ilé mi ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n lẹ́sìn mọ́ ẹlẹ́rú lọ́hùn ni èmi ẹ̀ máa ṣẹrú mọ́ mo ti dọmọ̀. ìlànà tí wọ́n gbélé láyé baálé oyè sílé Olúgbòde nu. ìdínú Ìbàdàn mú ẹrú ẹ̀ mú ẹrú abẹrú mú wọn lẹ́rú lójú ogun. tó dàbá tó sọ nítorí ìdátápà ìsara wa kò ní yé. ìdí tí Ìbàdàn fi wá fẹ̀ tó fi jẹ́lu ológun nù. àwa wá ní kinní kan kì í ṣe torí pé ó jẹ́lu mi kò sí gbogbo ìlú tí ń bá sọ̀tàn wọn á sọ ibi tó bá kù sí á sọ ibi tó bá dáa sí. yàrá kan ní Ìbàdàn ní kí ló fi ní yàrá kan gbogbo ilẹ̀ Yorùbá ló wà ní Ìbàdàn. ẹ wà àwọn Ìgbìrà as back as 1930 lolúbàdàn Alẹ́sìnlọ́yẹ́ Okunola Abbas ló ti ń fún wọn jẹ baálẹ̀ tí wọ́n sì ń gba ìwé ẹ̀rí.
àìmọye ìgbìrà tó ti di ojúlówó ọmọ Ìbàdàn tọdún ti pẹ́ títà ti pẹ́. nígbà wá gbé gèsẹ́ẹ̀tì kalẹ̀ yìí pé àwọn wo la gbà pé àwọn lọ́mọ Ìbàdàn àkọ́kọ́ wọn lágboolé, àwọn tí wọ́n ti wà ní Ìbàdàn tán dẹ̀ ti lágboolé títí di ọdún 1897 ojúlówó ọmọ Ìbàdàn tó lágboolé nù 1897. bá a ṣe ṣe àwọn ìlànà nu bá a ṣe ṣe àwọn ìlànà nu pé àwọn la gbà pé àwọn eléyìí o ọmọ Ìbàdàn ni wọ́n ọmọ Ìbàdàn ní tòótọ́ tí wọ́n nílé tí wọ́n sì ní oko. tá bá wá wo ìlú Ìbàdàn tó jẹ́ ìlú ológo tó jẹ́ ìlú ọlọ́lá tó jẹ́ ìlú abiyì, ẹ rí i pé ó máa ń produce àwọn abiyì ó sì máa ń produce àwọn ọlọ́lá. láti ilẹ̀ nìbàdàn ti wá kó yẹn mọ́ra. Ìbàdàn ló jẹ́ ìlú kan tí wọn ò ní sọ pé tá ń bá ba rẹ̀ ńlẹ̀ yìí tó bá ti jọ́ ọmọ Yorùbá wọ́n gbà pé ọmọ ni ọ́. mo rí ìran kan àbágbóolé kan kì ọ́ mọ́ nílẹ̀ Ìbàdàn láti jọ́ ọmọ Yorùbá, mo rí ìran kan àbágbóolé kan kì ọ́ mọ́ níbàdàn. gbogbo ọmọ Ìbàdàn ló lè di Olúbàdàn torí pé democracy city ní Ìbàdàn, mọ́gàjí pọ̀ ńbàdàn. gbogbo ọmọ Ìbàdàn ló lè di Olúbàdàn ní tọ́lọ́n bá kọ́ ni, torí pé láti mọ́gàjí gbogbo Olúbàdàn ni ó jẹ́ mọ́gàjí, àmọ́ kì í ṣe gbogbo mọ́gàjí ni ó jẹ́ Olúbàdàn. láti mọ́gàjí láti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti kan yẹn kẹ́ mọ́lé fún ọ nígbà báyà lóòdò lóyè wọ́n wà máa promote ẹ tọ́lọ́n bá kádàrá tó fi bàdé orí oyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. gbogbo ìlú tẹ bá wá bí ìdílé kọ̀ọ̀kan ẹ rí bàbá wa Olúbàdàn tí ń bẹ ń bẹ lónìí ọmọ Ògbómọ̀ṣọ́ nìran wọn. Ògbómọ̀ṣọ́ ni ìyá tó bí Àlí Balógun lọmọ Ìwó. ìdí ìyá ló ti jọmọ Ìwó, ilé bàbá rẹ̀ Ògbómọ̀ṣọ́ ni. Àrẹ̀sà tó ní pẹ̀lú. ẹ rí i pé mo máa ń kíra mi pé Àrẹ̀sà bá rìn ọ̀la ọmọ Alépo ní Mọdẹ oríkì náà ni. ẹ rí mo ti sọ fún pé Olúbàdàn tí ń bẹ ń bì àti nílé ìyá mi nílé Bólólójé ìkan náà jọ ni wọ́n. ìdínú ìyẹn sì máa ń mọ̀ràn rẹ̀. mo mọ̀ tán débi pé mo mọ̀ràn mi mo mọ̀ràn mi. ìlú Ìbàdàn ìlú olómìnira ni tó ṣe wípé ẹnikẹ́ni ló lè jẹ gbogbo Olúbàdàn tó ti ń jẹ. iná ẹ̀wá gbàtà wà ní kinní lánàá Èjìgbò lélẹ̀ ti wá, Ìkirè lélẹ̀ ti wá, Apòmù lélẹ̀ ti wá, Ọ̀yọ́ lélẹ̀ ti wá, Ìwó lélẹ̀ ti wá, ilẹ̀ Ìjẹ̀ṣà lélẹ̀ ti wá, Ẹ̀fọ̀n Alàyè láwọ̀ àwọn eléyìí lọ. bá a ṣe mọ ráwọn èèyàn tẹ́ ẹ máwọn Ẹdẹ tẹ́ ẹ máwọn Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ máwọn Ìgbẹ́tì bá a ṣe mọ wáwọn èèyàn nu. irú Balógun béyìí òkú akéré ìlú Ìgbẹ́tì Ọlọ́yẹ́ làwọn ti wá. bá a ṣe máa wáwọn èèyàn nu. àwọn àbúrò rẹ̀ wọ́n sì ń bẹ ní àwọn ní Arúná ní Fìdítì, Arúná àgbà nígbẹ̀ẹ́ táwọn kan ń pè ní Arúná mọ́ ṣoṣo jẹ, Arúná àgbà nígbẹ̀ẹ́ gangan ni tọrọ dẹ tààràtàrà ní jagunjagun sí ni. ara àwọn ọmọlẹ́yìn Kúrúnmí ni. kówọn àtàwọn Ayọ̀ kí wọ́n tó kúrò lọ dútẹ Abèèmọ́ kí wàhálà òtó tó ṣẹlẹ̀ kó tó padà sọ́dọ̀ Kúrúnmí kí wàhálà òtó tó ṣẹlẹ̀ kówọn àti Aṣú kí wọ́n tó ẹsẹ̀ wá lọ tún Fìdítì tẹ̀ padà. Fìdítì jẹ́ ìlú Ẹ̀gbá. títẹ̀ tí wọ́n tẹ Fìdítì ló sì dá ogun Bátẹ̀dólẹ̀ láàrin Kàkàǹfò Kúrúnmí àti Ìbà Olúyọ̀lé. kì í ṣe pé a kàn ń tẹ̀lé ìtàn jọ lórí, a máa sọ ìtàn pẹ̀lú ẹ̀rí ni. a máa sọ̀tàn. ìlú míì tá a lé ló lè jọ ní democracy bí Ìbàdàn ṣáájú ti Ìbàdàn iná ẹ̀ ní Ìlaró. ṣẹ́rí Ìlaró
wàhálà ń pọ̀ láàrin àwọn ẹ̀gbádò, àwọn náà la máa ń pẹ̀lẹ́ gbálúwẹ̀, àwọn là ń pè ní Yewa lónìí, àmọ́ ẹ̀gbádò lẹ̀gbádò ń jẹ́. Aláàfin wa máa ń yan olú fún wọn ní ọdún mẹ́ta mẹ́ta. Ìran àwọn Àdàmú la máa ń yàn fún wọn lólú tápà. Tọdún mẹ́ta ẹ̀ bá ti wá pé yóò padà sọ́yọ́, Ọ̀yọ́ ilé ni o. Àti níbi kan tá à ń pè ní Òkè Olú, ibẹ̀ wọ́n máa ń kó àwọn tápà sí, ibẹ̀ ni ó lọ fẹ̀yìntì sí. Wọ́n máa ń rán lọ gẹ́gẹ́ bí ajẹ́lẹ̀ lọ́dún mẹ́ta mẹ́ta. So bígbà tá à ń dìbò àwọn kánsílọ̀ lọ́dún mẹ́ta mẹ́ta, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti Olú Ìlaro ṣe rí ńgbà náà, kó tó wá di pé gbà revolution Àfọ̀njá ṣẹlẹ̀ kí gbogbo tó dàrú. Bó ṣe ń bọ̀ ń bí ọ̀rọ̀ Ìlaro lọ́jọ́ iwájú ẹ̀ gbọ́ ẹ́n. Ṣùgbọ́n tí Ìbàdàn, gbogbo àwọn alágbára ni wọ́n wá jókòó, náà wá dálẹ̀. Ọlọ́run ló sọ pé ìlú yìí ó jẹ́ ìlú. Wọn ò lérò páwọn fẹ́ sọ Ìbàdàn dílé o. Wọn ò lérò páwọn fẹ́ sọ. Káwọn ọkọ̀ dúró ń bẹ̀ fúngbà díẹ̀ ni, káwọn ó tún rógun jà, káwọn ó rí kogun, káwọn ọmọ bá ti wọn lọ. Ẹja jókòó náà ni wọ́n ṣe. Nígbà wọn wá rí pé kíní ẹ̀ máa ń dóòtọ́, wọ́n sì wá pera wọn ọ̀dà. Òfin gbọ́dọ̀ wà bá àbá lófin tẹ́lẹ̀. Òfin àkọ́kọ́ ni pé gbogbo àwa tá a wà ń bí náà bìkọ̀ọ̀kan, ibi tí gbogbo á ti wọ́ ọ̀pápọ̀. Ẹnikẹ́ni Fúlàní léèyàn ní o, ìdààmú bá ní o, tó bá ti dé Ìbàdàn ó ti dọmọ ìlú yìí. Gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ fààyè gbà láti dáàbò bo ilẹ̀ Yorùbá. Ilé wọn sì ń bá bọ̀ torí pé military camp ni títí tó gun Òṣogbo fi ṣẹlẹ̀ ní ọdún 1840. Tẹ́bá wá ó gbà ara tó bí Àdàmú ń nú, ó fẹ́ gbé kírẹ́díìtì ogun Òṣogbo sí orí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí ò ti papọ̀. Ṣùgbọ́n ńgbà tí èsàrà wa kò lè yé, ìpàdé tí wọ́n ṣe ní ọdún 1838 wọn ò pín ọ̀nà Òṣogbo fún Kúrúnmí. Ilẹ̀ Ìbàràpá Mọ́kẹ́tù ni wọ́n pín fún lọ́dẹ lẹ́dà omi. Wọn ò pín bẹ̀ fún. Aláàfin ti fi Olúyọ̀lé jẹ Basọ̀run Olúyọ̀lé. Ìdí tó fi ní táìtù Ìbà ló Basọ̀run Olúyọ̀lé. Basọ̀run la máa ń pè ní Ìbà. Tẹ́ bá dé Ìbàdàn nímọ̀pó tí màá ti gba ọ̀pá àṣẹ níjọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ kejì oṣù kẹta yìí, ìjọ́ mẹ́rin òní. Ẹ rí i pé ọjà Aba là ń wí. Ọjà kìí ṣe ọjà ọba o, ọjà Ìbà Olúyọ̀lé, ọjà Ìbà. Nígbà tí Olúyọ̀lé ti di Basọ̀run la fi ń pè ní Ìbà. Ẹ rí i pé ká bá lè mẹ́yàtọ̀ láàrin wọn àtògúnmọ́lá, á ní Basọ̀run Ògúnmọ́lá, Ìbà Olúyọ̀lé. Tẹ́ bá lọ wo Gáà, a lè ní Ìbà Igá àbí Basọ̀run Gáà, kò sí tá a lè pè. Ìbà Yamba, Basọ̀run Yamba, kò sí tá a lè pè. Ìbà Àsàmú, Basọ̀run Àsàmú, Basọ̀run Olúyọ̀lé, Ìbà Olúyọ̀lé, kò sí tá a lè pè. Aláàfin Ọ̀yọ́, torí ńgbà tí Àdàmú dìde òpònú tí ò mọ̀ nípa ìtàn wa, tó ní ṣe Olúyọ̀lé jẹjọ olórí Ìbàdàn lọ ni. Ẹ wò òpònú dìdìrìn. Àwọn àṣẹ́sìn ajákẹ́sì lọ́mọ Ìbàdàn làwọn. So Olúyọ̀lé jẹjọ olórí Ìbàdàn lọ ni. Ṣẹ́rí pórí rẹ̀ ti dàrú, wèrè tí ń bẹ lórí rẹ̀ tí ì sàn. So Olúyọ̀lé jẹjọ olórí Ìbàdàn lọ. Basọ̀run gbogbo ilẹ̀ Yorùbá. Basọ̀run gbogbo ilẹ̀ Yorùbá. Oníṣọ́ jẹjọ olórí Ìbàdàn lọ. Ìbéèrè tẹ́ bàbá bá bí ni wípé nínú ẹ lọ wo gbogbo ìwé ìtàn tí wọ́n bá kọ láyé tẹ́ bá ti ń dákọ Aláàfin, bí wọn ò bá mọ orúkọ gbogbo àwọn Ọ̀yọ́mèsì yòókù, wọ́n gbọ́dọ̀ mọ orúkọ Basọ̀run tó bá lò gbà. Tẹ́ bá ti ń dákọ Aláàfin báyìí, wọ́n gbọ́dọ̀ fowókọ Basọ̀run sí ni. Ìlànà nìyẹn lọ́yọ̀ọ́. Torí ọdún méjì kan bẹ ẹ bá ń bi Àdàmú Tápà tí Aláàfin tó bá ṣe ọdún bẹbẹ, ọdún wo ni Basọ̀run gbọ́dọ̀ ṣe tẹ̀lé, tó gbóṣù mẹ́ta lòun náà fi ṣe. Ẹ wá bá ń bi Àdàmú Tápà ìlú kan bẹ, gbogbo àwọn Ọ̀yọ́mèsì àtàwọn àgbààgbà Ọ̀yọ́
wọn ó jókòó yípo Aláàfin àti Basọ̀run nìkan ni wọn ó máa jó sílùú, wọn máa rújọ ara wọn, wọn ó sì máa sọ́ra wọn lẹ́sẹ̀. ṣé Àgídìgbò ló rò pé wọ́n ń porúkọ ìlú? Àgídìgbò kọ́, Àgídìgbò kọ́, kọ́ba lè mọ bí Basọ̀run ṣe rí. Gbogbo àwọn Ọ̀yọ́mèsì pátá tí wọ́n ń bẹ lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ òkú jìnnà sẹ́rí ẹ̀mọ́ tí ń dà ẹ̀mọ́ tí ń tiẹ̀ máa bí èmi nù ni wípé àti gbogbo ẹ̀yin ọmọ Àdàmú àti gbogbo yín ẹ lọ mọ́ ṣe interview fáwọn Ọ̀yọ́mèsì yìí pé Laji Abbas parọ́ o, pé ẹ gbọ́ ẹ̀yin Ọ̀yọ́mèsì ṣé jagunjagun ni yín? ìwà máa sọ àwọn Ọ̀yọ́mèsì tó ṣe pé ojú ogun làwọn náà tún kú sí. Oyè gbogbo àwọn Ọ̀yọ́mèsì sì ju oyè Kàkàǹfò lọ gan-an, oyè wọn ju oyè Kàkàǹfò lọ. Nígbà mo sọ fún mo ní àgbà kíní bàbá oyè Kàkàǹfò kò yé, nígbà tí ò yé ó ní kò sáwọn Ọ̀yọ́mèsì kankan níbi tí wọ́n ti ṣe kíní wọn ṣé ń gbà wọ́n ti dànà rú. Ọba wo ní pẹ́pẹ̀bí mọ́? Ṣé ọdún táwọn ọba ń lò pẹ̀bí náà wọ́n ń lò ní jẹ́ ń lò jọ wọ́n ń lò ní ìsìn? Ìbí náà lọ́pọ̀lọpọ̀ òfin mọ̀ kí díẹ̀ lọ́ba fi máa ń pẹ́pẹ̀bí láàrin oṣù bíi mẹ́ta tí wọ́n lò ní pẹ̀bí ìtàn ìlú. Gbogbo àwọn èèyàn tó bá yẹ kó yọ sí wọn lọ mọ́ bá nídìílé kọ̀ọ̀kan lágboolé kọ̀ọ̀kan níletò gbogbo wọn mọ̀ wá wọ́n ti lọ́jọ́ kọ̀ọ̀kan alágbájá ní báyìí ní nǹkan ṣe rí, nǹkan báyìí ní bẹ lọ́wọ́ tiwọn, nǹkan báyìí ní gbogbo oyún ni ó ti yé ọba kó tó jáde. Àwọn àgbàgbọ́ sì máa sọ̀rọ̀ fún, tó bá ti ń dé làwọn àgbàgbọ́ ọmọ wà ń bẹ̀. Ìlànà yẹn là ń ṣe. Ẹ rí i pé tí àwọn ìjọba bá fẹ́ gbéjọba fún ìjọba kan, wọ́n ní pé kí wọ́n yan àwọn kọmitì, wọ́n dẹ̀ gbé fún ẹni tí ó gbàkóso ìjọba yálà state ni o àbí federal ni, yóò ti gbé yẹ̀wò dáadáa. Ẹ rí i pé tá a bá jẹ nígbà àdìbò tán, àdìbò sínú oṣù kejì kọ́ la dìbò, inú oṣù karùn-ún la tó gbéjọba fún aṣíwájú. Nígbà òdá àárín kan wọ́n kàn fi nǹkan hàn, nígbà òyà wọn tó decorate ẹ̀ pé oyè tá a fún ọ ní ìsìn o ti dá láṣẹ o, wọn náà ti lè dá o lè pàṣẹ ìlú, ṣùgbọ́n sì ṣe sùúrù. Nígbà òyà wọn tó lọ filé hàn ibi tẹ́ mọ̀ gbére o. Láàrin oṣù mẹ́ta iná ni táwa náà fi ń practice ìpẹ̀bí, gbogbo ẹ̀ náà ni wọ́n mú nínú system wa, ṣùgbọ́n èèyàn mélòó ló ń tẹ̀lé mọ́? Tòótọ́ bá wá ní pé àgbà akin kò dá sí tí òun ṣe ọ̀dà, ṣé bó ṣe ń láyé ẹjọ́ tí Basọ̀run wọn sọ pé Ọ̀yọ́ kọ̀ tí ó yọ Aláàfin, ṣé bó ṣe rí bẹ́ẹ̀ láyé ètò nínú àbọ̀ ọmọ bí po Basọ̀run ṣe tó? Tí Kàkàǹfò bá sì dé Ọ̀yọ́ tó bá fẹ́ lọ Aláàfin, àgbà akin ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ bá àbọ̀ ọmọ tó máa àgbà akin nítorí wá ṣàlàyé fún wa nípa àwọn Ọ̀yọ́mèsì méjèèjì o, torí kọ́ba lè yẹ Àdàmú àtàwọn àṣẹ́sìn ajá rẹ̀. Àgbà Akíní ọ̀lọ́ọ̀ba, àgbà Akíní ọ̀wà lọ sọ fún Basọ̀run pé Kàkàǹfò wá sọ̀yọ́ o, yóò sì wà lẹ́yìn òdiwọ̀n tí ní ìsẹ̀wọ̀n àwẹ́tì ni yóò dúró ni o, ṣé kọ́ wọlé. Basọ̀run ọmọ pópóòsì tó fi ń bọ̀, tó bá ti mọ ìdí tó fi ń bọ̀ yóò wá ẹsẹ̀ wá lọ bá Basọ̀run ẹ̀wá lè já yé sí. Kàkàǹfò lè dọ̀bálẹ̀ fún Aláàfin, ṣùgbọ́n tó bá dọ́dọ̀ Basọ̀run yóò nà tán, ọwọ́ ẹ̀ méjèèjì wájú ẹsẹ̀ méjèèjì lẹ́yìn yóò sì fi àyà kanlẹ̀ yóò nà tán fún Basọ̀run. Kí ló fà á? Olórí ẹ̀ṣọ́ Aláàfin ni, kìí ṣe olórí ẹ̀ṣọ́ Basọ̀run. Basọ̀run náà ládé tí ń dé. Basọ̀run ó lé jìgbà ìlẹ̀kẹ̀ tó ń lò, tó ṣe wípé ìjìgbà tó ń bá lò Aláàfin nìkan ló lè lò, àwọn Ọ̀yọ́mèsì ò lè lò. Mo ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn, mo ti tún fún Àdàmú tó ló tún lè rò pé òòṣà kan ní jẹ́ ìjìgbà, ìsìn ni ó tún gbé jáde ní ìsìn pé ẹ̀yin èèyàn máa dáwọ́ màálù o, a fẹ́ ṣe ọdún ìjìgbà o. Ìlẹ̀kẹ̀ ní jẹ́ ìjìgbà, ìlẹ̀kẹ̀ tí ọba bá lò kò bá jẹ́ ṣẹ̀gi, kò bá jẹ́ àkún, kò bá jẹ́ bùtú, kò bá jẹ́ ọ̀pọ̀tọ́, kò bá jẹ́ ìkàn, kò bá jẹ́ ńlá, kò bá jẹ́ làkúta,
eyín erin ọlọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí iyùn tí ọba bá lò tó bá dé orúnkún là ń pè ní èjìgbà. àwọn òjòyè yòókù Ọ̀yọ́mèsì yòókù wọn ò lè lò lẹ̀kẹ̀ tí ó débẹ̀ ń bá sọ̀rọ̀ nìkan ló lè lò ó. lẹ́yìn náà sọ̀ǹgbọ́ o torí ẹ tó pa àwọn ọmọ Àdàmú wá torí kan ti jáde ó ti ní Basọ̀run Ọ̀yọ́ ti sọ̀rọ̀ kẹ́ ẹ tó mọ tẹ́ẹ̀tù lọ bí Basọ̀run Ọ̀yọ́ o. ẹ sì lọ sílé gbogbo àwọn ọmọ tó bá jọmọ ìdílé Basọ̀run lọ́yọ̀ pé kí ni wọ́n ń porúkọ ilé wọn bí ìbá ṣe lé Ìbà, kí ni wọ́n ń pelé Basọ̀run lọ́yọ̀ ilé Ìbà tí dídìdì Àdàmú ní Kakanfò nìkan ni wọ́n ń lo Ìbà fún. ṣé ẹ lọ fi fídíò wọn náà ẹ fi yín wọn hàn Basọ̀run. Aláàfin máa ń ní ìlàrí Aláàfin lè jẹ́ bíi 3000 wọ́n lè jẹ́ bíi 4000 Aláàfin máa ń ní ìlàrí tó pọ̀. Basọ̀run nìkan tún wá lo lóyè tó lè ní ìlàrí. àwọn ọba tó bá jọba àṣẹ̀ǹbáyé wọn máa ń ní ìlàrí, irú Ọlọ́fà náà máa ń ní. Basọ̀run náà lè ní ìlàrí ṣùgbọ́n tí ẹ ò ní ju bíi 300 sí 500 lọ. Aláàfin Ọ̀yọ́ náà ní sì máa yọ nínú rẹ̀ tí ó kójọ fún un. Basọ̀run lè ní ìlàrí. Kakanfò lè ní torí pé baálẹ̀ nínú àwọn baálẹ̀ láti yọ Kakanfò. Onípò kẹta dẹ̀ ní Kakanfò nílẹ̀ Yorùbá. ẹni tó wà ní first class citizen ìlà Aláàfin àti àwọn akẹyọ àwọn ìdílé Aláàfin. Second class citizen àwọn Ọ̀yọ́mèsì tí Basọ̀run jó lórí wọn àti àwọn ìdílé wọn. Third class citizen iná ní àwọn baálẹ̀ táwọn ẹ̀ṣọ́ náà wà lára wọn. bá a ṣe pín nìyẹn ṣùgbọ́n tí ìbá sara wa kò lè yé. now tèmi bá dẹ̀ ń sọ̀rọ̀ I always talk mo máa ń dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn professors irú ẹ̀ lára àwọn ìwé tó ní ìwé Professor Akínwùmí Ògúndìran òun lélẹ́yìn. Professor Akínwùmí Ògúndìran lára àwọn ìwé ìdarí kan fi tẹ̀lé. bàbá mi Professor Tóyìn Fálọlá àwọn tiẹ̀ tún edit ìwé Professor J.A. Àtàndá tí wọ́n pè ní collected work of J.A. Àtàndá edited by Professor Tóyìn Fálọlá. Professor Tóyìn Fálọlá ọlọ́run kẹwàá débi wípé àwọn bá débi wípé wọ́n jẹ́ alága UNESCO láyé. bákan náà la ní Professor Bánjí Akíntóyè ọ̀jọ̀gbọ́n Akínjọ́gbìn aláwọn professor báyìí Professor Wándé Abímbọ́lá aláwọn professor mélòó la fẹ́ máa dárúkọ. ká tó wá dé ọ̀dọ̀ àwọn bàbá wa Bishop Ayọ̀ Ládìgbòlú. tá a bá parọ́ ẹ lọ bá wọn pé ẹ wá gbọ́ aláàlọ́ Ìbàdàn ti ń pààlọ́ wọn rọ ẹ̀ka ló ní ń bọ ọjà lọ́kọ́lélé ìtàn ní sọ. agbára yìí ni wọ́n á ń bẹ fún Basọ̀run. now Àdàmú Tápà rò pé òjijì kò tí Kakanfò máa ń dé ó rò pàdé ni kì í sadé àdékọ. àwọn mílítírì àwọn ológun wa àwọn náà ní fìlà oríṣiríṣi bẹ̀rẹ́ẹ̀tì tí wọ́n máa ń dé bíi bẹ̀rẹ́ẹ̀tì tiwa ni ó wá ní categories by categories. ìkan wà tá à ń pè ní akoro gbogbo àwọn tó jẹ́ 70 àádọ́rin ẹ̀ṣọ́ pátápátá ni wọ́n máa ń lò. akoro yẹn ni wọ́n wá promote wọ́n wá fi nǹkan kan míì kún tó wá di tí Kakanfò ń dé. mo ti sọ fún wa pé àwọn baálẹ̀ náà tó ní bí wọ́n ṣe upgrade àwọn káàtó pé rúfìlà lásán báyìí wọ́n gbọ́dọ̀ dé wọn ò bí wọn rí kí wọ́n dé nǹkan mí yàtọ̀. àwọn baálẹ̀ kan wá ń bẹ tí wọ́n lè dé àmìjìgì. àwọn ọmọ ọba Aláàfin lè dé àwọn baálẹ̀ lè dé àmọ́ òun ètò ń sadé àmìjìgì là ń pè. yọ dàbí akẹ̀tẹ̀ báyìí irú ẹ̀ làwọn Ẹ̀yọ̀ ṣe rí Èkó náà fi máa ń pè irú ẹ̀ àmìjìgì ni wọ́n ń dé lẹ́kọ̀ọ́. èsì pé wọ́n fadé bẹ̀rẹ̀ nípìnlẹ̀ ọ̀nà àbòmí lèyìn. Basọ̀run tí Aláàfin Ọ̀yọ́ wá fi ba Olúyọ̀lé jẹ. Ìbà Ọ̀ṣọ̀run làpèjá rẹ̀ mo ti sọ fún Àdàmú Tápà ìwé rẹfẹ Samuel Johnson bẹ́ńbì torọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ tẹ́bàdẹ̀ lọ́wọ́ náà ó gbọ́ all the professors tí mo sọ náà lẹ́ẹ̀bà ń bẹ̀ all professors tẹ́bà lọ wo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa
ìgbà tí Ọdẹ́rìnlọ́yọ̀ jẹ ìbálógun ni wọ́n pè ìbálógun ni wọ́n pè tí wọ́n fún Ọdẹ́rìnlọ pé ìbà Olúyọ̀lé ni ìbà ológun. Tẹ bá dẹ̀ lọ wo ìgbà tí wọ́n ń ṣàlàyé nípa oyè Basọ̀run nínú ìwé Rev. Samuel Johnson, tẹ bá lọ wo ojú ewé 70 page 70 to 75 tẹ́ ń sọ̀rọ̀ nípa àwọn Basọ̀run. Tẹ́rí ẹ rí pé tẹ bá wo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ táwọn ọmọ ẹ̀ tí mo ní pé Ààrẹ Ọ̀nà Kakanfò 14 láti jẹ́, táwọn ń sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò 15 torí wípé nínú ìwé Rev. Samuel Johnson ó pe Ẹdun ti ìlú Gbògún ó pe Ẹdun ní ọ́fíìsì nọ́mbà 8. Wọ́n ti wá gbàgbé pé ìgbà tó kọ́ síbí ní page 75 tẹ bá wá lọ wo ìgbà tí ń sọ ọ̀rọ̀ revolution láàrin Olúkòyí àti Tóyèjẹ Ògbómọ̀ṣọ́. Rev. Samuel Johnson ṣàlàyé bí Kakanfò tẹdún ṣe rí pé Kakanfò 2 ní nígbà náà, ìkan jẹ́ fake ìkan jẹ́ original. Tóyèjẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ òun jẹ́ Kakanfò ojúlówó, Ẹdun jẹ́ fake. Nígbà tí Tóyèjẹ kú tẹ bá wo bí Rev. Samuel Johnson ṣe kọ́, ó fi Tóyèjẹ Àkànní Alébíoṣù sí. Èyí tẹ bá ní ìwé The History of the Yoruba Rev. Samuel Johnson ẹ bá ń bẹ̀. Àwa tá a bá dẹ̀ ni ẹ jẹ́ ń pín ní nọ́mbà mi kẹ tó gbà lórí PDF kẹ gba PDF ẹ jẹ́ ń pín ní nọ́mbà mi, mò ń bọ̀, ẹ jẹ́ ń pín ẹ̀ fún wa ká tó gbà lórí PDF bá a ṣe máa ń ṣe. Èyí tó fún wa lórí PDF, mò ń bọ̀, ẹ ṣe sùúrù fún mi kí wọ́n máa bá àlàyé yẹn lọ. Ẹ jẹ́ ń pín ní nọ́mbà mi síbẹ̀. Èyí tó fún wa lórí PDF bá a ṣe máa ń ṣe náà nìyẹn. Àtàwọn ìwé mi náà tí a bá tó fẹ́ gbà á fún wa. Mo ti pín ẹ̀. Fóònù nọ́mbà mi tẹ́tì lọ́dẹ́fì kàn sí mi lórí WhatsApp nìyẹn. Òun náà ni hotline mi. Iná ni +234 8023 687432. Ìní mo ti pín nìyẹn. Ẹ rí i pé ń gba Rev. Samuel Johnson ó máa tó, ó fi Tóyèjẹ sí nọ́mbà 7, ó fi Ẹdun sí nọ́mbà 8. Amẹ́pò ó fi sí nọ́mbà 9. Sẹ́rí ńgbà tí Tóyèjẹ Àkànní Alébíoṣù kú, Ẹdun ń bẹ láyé, Aláàfin Ọ̀yọ́ ò tó fi jẹ, ó tó wá fi Amẹ́pò jẹ, ó sì wà nọ́mbà 9. Fífi jẹ tí Aláàfin wá fi jẹ Kakanfò ńlọ́wọ́ àfà tí Ẹdun fi lọ lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn Ìlọrin lórí Adégún ọba Oníkòyí, torí Oníkòyí ló fòun jẹ. Torí gbà yẹn kò sẹ́nì kankan Aláàfin wọn ò gbọ́rọ̀ sálàáfin lẹ́nu mọ́, lọ́wọ́ á fi òun jẹ. Òun náà lọ́wọ́ á ran àwọn Ìlọrin lọ́wọ́ tí wọ́n fi pa Adégún Oníkòyí. Sẹ́ẹ̀lẹ̀ bínú pé Ìlọrin náà lọ́pàpà wá pa òun náà. Ìlọrin náà lọ pa Amẹ́pò gan pẹ̀lú bẹ́ẹ̀ sì pa Àfọ̀njá. Ṣùgbọ́n Ẹdun fake Kakanfò ni. Tẹ́ bá lọ wò gbogbo ẹ̀rí Rev. Samuel Johnson wá clear. Eléyìí làwọn wá ń rí. Ṣùgbọ́n ìdáfi wa mọ olùwádìí ìjìnlẹ̀ yàtọ̀ nu. Òun list ẹ̀ mọ́, òun tóun sì list ẹ̀ mọ́, òun mọ tó fẹ́ fàyọ. Lóòótọ́ ńgbà náà alágbára ni, ṣùgbọ́n kì í ṣaláàfin ló fi jẹ Kakanfò, Adégún Oníkòyí ló fi jẹ Kakanfò. Tẹ bá wá gbà yí pé Kakanfò ni, gbogbo ìlú ńlẹ̀ Yorùbá lónìí àwọn ọba wọn náà entitled láti máa jẹ Kakanfò sí gbogbo ìlú. Torí pé ajẹ́pẹ́ Ẹdun tẹ́ ń kà táwa ń sọ fún yín torí yín ò pé nù. Tẹ́ bá fi lè gbà pé Ẹdun Kakanfò tẹ́ dẹ̀ fàláàfin ló fi jẹ́, tẹ́ sì ń kà á mọ́ Kakanfò. Torí pé nígbà tí ibi tí Rev. Samuel Johnson ka Kakanfò dé, lẹ́yìn tó ń lọ́ka Kúrúnmí, lẹ́yìn ọkà Kúrúnmí ní nọ́mbà 10, ọkà Òjó Aburúmọ̀kù. Òjó Aburúmọ̀kù yìí ọmọ tí Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ ni, lọ́wọ́ pín sórí Látò Sàbàdàn. Ó pín sórí rẹ̀, òun ló fara gba ẹ̀tùkẹ́yìn ọkọ̀ 12. Ṣùgbọ́n tá a bá wá yọ Ẹdun kúrò yóò jẹ́ 11.
kó tó wá kan Samuel Ládòkè Akíntọ́lá, kó tó wá kan Abíọ́lá, kó tó wá kan Gani Adamu lónìí. Ìtẹ́mi ń ṣàlàyé fún wọn tí òye wọn ni. Tàbá wá wò ó, Reverend Samuel Johnson wá ṣàlàyé fún wa nípa oyè ẹ̀ṣọ́. Tẹ́ ẹ bá dẹ̀ lọ sí Ọ̀yọ́, tẹ́ bá ní pé ẹ̀yin Ọ̀yọ́ o, Aláàfin gbà bàbá wa ń bẹ láyé, Aláàfin ikú bàbá yìí, ìwé wo lẹ respect jù nínú ìwé ìtàn? Ìwé Reverend Samuel Johnson bàbá ọkọ dákọ, kó tó wá máa dákọ àwọn ìwé bíi bàbá wa Professor Tóyìn Fálọlá àtàwọn ọ̀jọ̀gbọ́n mi tí wọ́n kọ dákọ. Kò wá sí professor of history kan láyé tí ò wá ní mẹ́nu bà ìwé Reverend Samuel Johnson, torí gbogbo tó ṣẹlẹ̀ ní sẹ́túrì kan méjì sẹ́yìn òun ló járí, ló já mọ̀ káwọn òyìnbó tó wá gbà sáà lọ́wọ́ wa òun ló járí. Now nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn Ọ̀yọ́mèsì ní page 70 ló ti bẹ̀rẹ̀, mo ní ẹ lọ kà láti page 70 ìwé Reverend Samuel Johnson dé page 75. Àwa tá a bá ní old one lọ́wọ́ ni o, ṣùgbọ́n àti bá ṣe pé àwọn tí wọ́n ẹsẹ̀ ń tẹ̀ old one tí èpo rẹ̀ rí báyìí, ẹ jẹ́ ń gbé sókè díẹ̀, tí èpo rẹ̀ jẹ́ oní bíi brown báyìí ni mò ń sọ o, àwa tá a bá ní lọ́wọ́ ni o. Báwa tó ṣe pé tí ìsìn alátòótẹ̀ yẹn la ní, péèjì yẹn yóò kọjá page 70 ń bẹ̀. Ṣùgbọ́n abẹ́ ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn Ọ̀yọ́mèsì di Ọ̀yọ́mèsì ibẹ̀ láàlọ́. Ó wá ń sọ̀rọ̀, ó dákọ̀ àwọn Ọ̀yọ́mèsì. Ẹ wá wo Basọ̀run, ẹ wá já wo bí Reverend Samuel Johnson ṣe pìsẹ́ǹtì Basọ̀run, Ọ̀ṣọ̀run ló pè. Ṣé ẹ gbọ́? Nígbà tí ọmọ ka list kò tún pè ní Basọ̀run, kò pè ní Ìbà, bó ṣe kọ́ pìsẹ́ǹtì ẹ̀. Ó nìkan ló lo orúkọ mẹ́ta fún nínú àwọn Ọ̀yọ́mèsì, ó pè ní sẹ́ni pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run. Tá bá ti ṣe pọ̀pọ̀ ṣèṣe tí oní àwọ̀dù tán, ẹ̀yìn tí ẹ̀bẹ̀ torí kí ní bọ́ọ̀dù tá a rà ń gbà yẹn, èyí tí ń lo projector ni, ẹni tí wọ́n bá wa gbé wá tó jẹ́ 82 inch kọ́. Èyí tá a dẹ̀ fẹ́ oní digital ni, kì í ṣe pé yóò ṣẹ̀ṣẹ̀ máa lo projector. Èyí tí ò jẹ́ ká délé padà ni pé nígbà bá bẹ̀rẹ̀ sí ní máa take physical class fáwọn ọmọ, àmọ́rin fi kọ́ wọn. Ìta àmọ́ wò gbogbo ẹ̀ láàkó sí gbogbo ìwé láàkó sí táàmọ́ fi hàn wá pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ fi ṣe sùúrù, ṣe sùúrù, omi ń bẹ lámù. Ó ní nígbà tó mú ẹni àkọ́kọ́, ó wá ní Ọ̀ṣọ̀run, lẹ́yìn náà Àgbà Akin, ẹni tí mo lọ jẹ́ bàbá oyè fún Ìdátàpànú o, lẹ́yìn náà ló mú Sàmù, Alápinni, Lágúnà, Akínikú àti Asípa. Tẹwá nígbà tó wá ń ṣàlàyé nípa ti Basọ̀run, ó wá ní Ọ̀ṣọ̀run Ìbà Ọ̀ṣọ̀run, iná ìlà wá ń pè ní Basọ̀run. Sẹ́rí nǹkan mo fẹ́ máa ṣàlàyé nípa àwọn oyè. Ó ní Ọ̀ṣọ̀run Ọ̀ṣọ̀run tàbí Ìbà Ọ̀ṣọ̀run. Tàbá fẹ́ pépò, ó ní Ọ̀ṣọ̀run tàbí Ìbà Ọ̀ṣọ̀run. Tàbá wá pàrọ̀jẹ lẹ́yìn rẹ̀ yóò jẹ́ Basọ̀run. Ìdínà tí Basọ̀run Olúyọ̀lé, Ìbà Olúyọ̀lé, Basọ̀run Olúyọ̀lé, Ìbà Olúyọ̀lé. Ó ní ẹ lè pè ní Ọ̀ṣọ̀run Olúyọ̀lé. Táìtù yẹn gangan Ọ̀ṣọ̀run ni. Ìgbẹ́ tá a bá fẹ́ pè á pè ní Ìbà. Tá a bá fẹ́ pè Basọ̀run, àpèjá rẹ̀ Ìbà Ọ̀ṣọ̀run. According to Reverend Samuel Johnson ní page 70 ìwé The History of the Yoruba, The History of the Yoruba. Tẹ bá ti kàn sí mi lórí WhatsApp, ìtàn WhatsApp mi, ẹ kàn sáà táìpù yí pé ẹ bá kàn sáà ti tẹ búùkù, ẹ má tiẹ̀ ṣe kankan míì, àbí ìwé lásán, àbí mo fẹ́ wé, ẹ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mo fẹ́ wé Reverend Samuel Johnson, àbí ẹ̀ṣẹ̀ wá ń kí mi, èmi èé kà nǹkan rẹpẹtẹ, ẹ bá fẹ́ gbà nǹkan, ẹ bá sáà ti tẹ búùkù, mo ti mọ̀ pé ìwé Reverend Samuel Johnson lẹ fẹ́ gbà, ẹ bá ti tẹ ìwé àbí ìwé Reverend Samuel Johnson ọ̀tán lórí WhatsApp mi +234 8023 68 7432 onímọ̀ pin síbẹ̀ yẹn. Reverend Samuel Johnson ló sọ. Now ibi tí wàhálà ti wá dé, tí dààmú ti bá ìdààmú tápà, òun ni wípé ó wá ní kò sí ẹlòmíì tí wọ́n ń lo Ìbà fún bí kò ṣe kí ni, bí kò ṣe
Kakanfò àní rárá o Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ṣọ́ ni àpọ́nlé oyè rẹ̀ ẹ lè pè láàrẹ onìkan sì kọ́ ní jẹ́ ààrẹ onìkan kọ́ la máa ń lo ààrẹ fún ṣùgbọ́n onìkan la lè pè ní Kakanfò so ààrẹ yẹn kì í ṣe pé onìkan ẹni àwọn tí wọ́n ń pè ààrẹ aláṣà ààrẹ oníkìíní kan ààrẹ oníbọn ààrẹ òpìtàn ààrẹ mọ́ gbogbo ẹ̀ báwọn olórí aṣíwájú ìní jẹ́ ààrẹ ṣùgbọ́n ní tá a fi mọ tiẹ̀ yàtọ̀ ni pé Kakanfò tẹ́ bá lọ wọnú wàsíkà ìbọwọ́lù ìwé táwọn òyìnbó ṣe láti dáwọ́ wàhálà dúró nílẹ̀ Yorùbá nígbà àwọn tí ọkọ̀ bẹ̀rẹ̀ lẹ́tà yẹn Kakanfò ẹ̀rí tẹ́ máa ń sọ̀rọ̀ Kakanfò wọ́n ń pe ààrẹ wọn ò pé kò sí nínú ìwé ìtàn kankan mo tún challenge Ìdààmú Tápà mú ìwé ìtàn tẹ́ ti lo ibà fún Kakanfò kan wá rí kò sí ìlọ́wọ́ jẹ́ wípé Basọ̀run ìní ń jẹ́ ibà ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ a máa ń lo ibà fún wọn ẹ rí pé kìí ṣègbà tí Àdàmú Tápà jẹ Kakanfò ni ló ti ń pèrè ẹ̀ ní ibà ó ti ń pèrè ẹ̀ ní ibà ó ti ń pèrè ẹ̀ lọ́tùnba before kó tó jẹ Kakanfò tẹ́bádẹ̀ wòye ọ̀túnba ìlú ẹ̀ ló ti lọ jẹ́ wọ́n èé fi ọmọ ìlú jẹ ọ̀túnba àlejò wọn máa fi jẹ ọ̀túnba wọ́n èé fi ọmọ ìlú jẹ ọ̀túnba àlejò wọn máa fi jẹ honorary chief ni àlejò wọn dẹ̀ máa fi jẹ now Agbákin ló sì tẹ̀lé bí wọ́n ṣe tó àwọn Ọ̀yọ́ Mèsì bí rẹfẹsà méjọ sì ṣe tó àti wàá mọ̀ ní ṣe pé Basọ̀run o òun náà ni ibà ìdínú tá a fi máa ń pe ibà Olúyọ̀lé Àdàmú sì ní wípé Olúyọ̀lé ò jẹjú olórí Ìbàdàn lọ wọ́n ní ẹni apẹ́kọ́mọ́wọ́ Ìbàdàn mọ́ tó bá tẹlé kùrọ̀ wọ̀lú ó dégbé tán ibà ni wọ́n fi ọ́ jẹ ẹgbọ́ ibà ìṣe táìtù ó délé tán ibà la fi ọ́ jẹ oríkì Olúyọ̀lé ni o ẹni apẹ́kọ́mọ́wọ́ Ìbàdàn mọ́ tó bá tẹlé kùrọ̀ wọ̀lú ó délé tán ibà ni wọ́n fi ọ́ jẹ yẹn náà ní ibà Ọ̀ṣọ̀run Basọ̀run Ọ̀yọ́ ìdínú tá a fi ń pe ní ilé ibà náà la ṣe ń pelé rẹ̀ tẹ́ ẹ bá dé Ọ̀yọ́ gbogbo ilé àwọn Basọ̀run Ọ̀yọ́ ilé ibà náà wọ́n máa ń pè ẹ wá dá akọ ilé Kakanfò kan tí wọ́n ń pè nílé Kakanfò ilé Ààrẹ Ọ̀nà Kakanfò ilé ààrẹ wọ́n máa ń pè tẹ́ ẹ bá dé Ìjàyè kún omi sòfà pé Ìbàdàn ti gbàbẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n mọ̀ sọ pé ibi ìlókè ààrẹ níjàyè tẹ́ ẹ bá dé ilé Látòsà òkè ààrẹ ni wọ́n ó pè é òkè ààrẹ náà wọ́n ó pè tó jẹ́ pé ẹ̀bẹ́ tó bá ń dákọ̀ ibà wọ́n fi ń tì sí ara àwọn Basọ̀run kí ló wá dé tá a fi ń lo ibà fún àwọn ẹ̀ṣọ́ nígbà tá a tiẹ̀ tí ì jẹ́ Kakanfò torí wípé Àgbàkin tó jẹ́ alámòjútó wọn direct entry lòun ní sílé Basọ̀run òun ni aṣojú Basọ̀run torí pé check and balance wà bó ṣe jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ Aláàfin ni wọ́n fẹ́ sọ Basọ̀run ò gbọ́dọ̀ yọwọ́ ń bẹ̀ kọ́mọ́tì pé wọ́n wàá gbérù láti ẹ̀yìn Basọ̀run gbọ́dọ̀ approve ẹ̀ ṣé kíláàsì yíyé wa lónìí torí yàrá akẹ́kọ̀ọ́ la pé bí àwọn ọmọ Àdàmú tẹ́sẹ̀ ń darapọ̀ ọmọ wa yọ ọmọ yé wọn lóòótọ́ inú ọmọ bí wọn báyìí ṣe mọ̀ pé tẹ́yìn bá wọ ìjọ tí jíjà bá gbé ètò àbámọ̀ fún wa àsàmẹ́ǹtì tá a mọ̀ lọ wẹ́n tá a gbé fún kiri ni. so àwọn kan ròyìn pé kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n kàn ṣàyédé fi wá joyè Ààrẹ Òpìtàn so wọ́n rò bẹ́ẹ̀ ẹlòmíì ò bá mi bọ̀ láti ọdún 14 sẹ́yìn 14 years tó ti ń súnmọ́ tó bá di ní oṣù keje yìí ni ó pé 14 years tá a ti bẹ̀rẹ̀ tán Yorùbá lórí Facebook tá à ń wò yìí 14 years ọdún yìí ló pé 17 years tí mo ti ń lo Facebook bọ̀ 17 years ọdún yìí ló pé 17 solid years tí mo ti ń lo Facebook bọ̀. ìwà jẹ Basọ̀run Olúyọ̀lé tóun wá jẹ ibà nígbà wọn wá padà dé Ìbàdàn tí wọn fẹ́ máa ṣe ètò oyè ọ̀dà o tẹ́ bá wá lọ sí ojú ewé torí gbogbo ẹ̀lẹ́mí òkú máa jóyè
Àdàmú tẹ́ bá wá lọ sí ojú ewé 282 sí 283 àwa tá a bá fún ní PDF ẹ̀ bẹ́ẹ̀ sì bá ń bẹ̀ náà ni 282 sí 283 wọ́n ṣàlàyé nígbà Kúrúnmí yan oyè tiẹ̀ ní Ìjàyè wọ́n ṣàlàyé rẹ̀ nígbà ọ̀yan oyè rẹ̀ ẹgbẹ́ òkè ọ̀yan oyè tí ó yàn sígbà kan ṣàwó kan now wọ́n wá wò yí pé bóòlù Olúyọ̀lé ṣe fẹ́ yan oyè tiẹ̀ nìbàdàn oyè àkọ́kọ́ tí Ìbà Olúyọ̀lé ó jẹ ni Ìbálógun ó wá fi lọ ọ̀rẹ́ rẹ̀ ìbẹ̀ǹbẹ̀ ní page 283 ó wá fi oyè Ìbálógun lọ ọ̀rẹ́ rẹ̀ Eléèpo òun kọ́ kí Ọ̀dẹ́rìn lọ kó tó wá gba oyè Ìbálógun tá à ń pè ní Balógun ẹ rí i pé Basọ̀run Ìbà Ọ̀ṣọ̀run ni Ìbálógun ìlà wa gé kúrú la sọ di Balógun bó ṣe tónú Ọ̀dẹ́rìn lọ́dẹ̀ jẹ́ Balógun fún Olúyọ̀lé commander in chief ńlọpẹ Lájùmọ̀kẹ́ ìní Ọ̀tún Balógun general commanding the right Ọpẹ́ Àgbé onípàpà jẹ́ baálẹ̀ ẹ rí i pé ọmọ rẹ̀ ń bẹ lánàá ìtẹ̀rùpá ara wọn sáwọn Lájùmọ̀kẹ́ àrí wọn bẹ̀ yẹn lánàá oúnjẹ òsì general commanding the left wing Tóókì oúnjẹ Sẹ́ríkì lólórí àwọn ọ̀dọ́ Tóókì ni ọ̀gá Ìbíkúnlé la fi máa ń pe Tóókì gangan ni àpèjá Tóókì ni pé Ọ̀ṣun Tóókì oníbùdó Ọ̀ṣun Tóókì oníbùdó ní Ìbíkúnlé fi wá jẹ́ kìnìún oníbùdó káptẹ̀ tiẹ̀ Ìbíkúnlé tún ni lẹ́yìn náà Babalọ́lá oúnjẹ Asípa Oyèsílé tó ń pàpà wá di Olúgbòde oúnjẹ Abẹ́sẹ̀ òun náà pàpà wá jẹ olórí Ìbàdàn ó jẹ baálẹ̀ Ìbàdàn Ògúnrẹ́nu oúnjẹ Sàrùmí lólórí àwọn afẹ̀sìnjagun Yéróǹbí Àgbà Akin irú oyè Àgbà Akin tá a ní lọ́yọ̀ọ́ wọ́n kì í bọnú oyè Ìbàdàn lẹ́yìn náà ni Délé Solú Lójé oúnjẹ Ààrẹ Àgòrò kò tí ì sọ̀kalẹ̀ wá sójé nígbà náà òun náà wà lókè ó jẹ́ Ààrẹ Àgòrò bá a ṣe tó oyè nu ṣe wá rí àwọn wọ̀nyí àwọn wá ní olórí ogun àtúwá àwọn àgbà oyè ní o àwọn míì tẹ̀lé wọn o tí wọ́n joyè o oyè àwọn àgbà ní 9 nígbà náà méní 2 3 4 5 6 7 8 9 bẹ́ẹ̀ ni 9 nígbà náà láwọn àgbà oyè tí wọ́n ń bẹ lábẹ́ Ìbà Ọ̀ṣọ̀run Olúyọ̀lé àwọn wọ̀nyí ni wọ́n wá ní oríire tọ́jú àwọn àgbà oyè ilẹ̀ Ìbàdàn tí wọ́n wá lọ ja ogun Òṣogbo tá a fi ṣẹ́gun tí gulegule Fúlàní fi tán nílẹ̀ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí ó bá fi tó bí ọdún kan ọdún méjì ọ̀wọ́n ńlá kan bẹ tó yẹ ká ṣe tí ó ga tó gbé kò ní sí méjì tí ó ga tó láfíríkà táà sì ní ìrántí gbogbo àwọn akọni bóyá Òṣogbo náà lá lọ sí ni o bó ṣe pé ìlú Ìbàdàn náà lá sí ni o a gbọ́dọ̀ ṣe ìkankan ní ìrántí àwọn akọni gbogbo ẹni ọmọ Yorùbá ẹ pín kọ́ lọ ẹ kọ́ tiẹ̀ níbi tá a ti ń ṣàwọn àlàyé kí gbogbo ọmọ ronú pé bíjọba ni èmi kọ́ bíjọba ni o bẹ́yìn ẹ̀kan láwùjọ ni o lẹ́gbẹ̀ẹ́ a gbọ́dọ̀ ṣe ìkankan ní ìrántí àwọn wọ̀nyí nígbà tí wàhálà wá dé pé Ọ̀dẹ́rìn lọ ti di Ìbálógun tá à ń pè ní Balógun torí tá a bá mọ ṣàlàyé ẹ̀ kò ní rí Àdàmú ìwà ni àwọn wọ̀nyí nígbà tí wàhálà wá dé mo ti sọ fún abẹ́ ṣe ṣòfin kí gbogbo ìlú ọmọ jẹ Balógun wọ́n ti ṣòfin kọ́bọ̀ ọmọ lọ sí ojú ogun mọ́ mo ti ṣàlàyé gbogbo ìyún ẹ tún lọ wo tí mo ṣe lọ́sẹ̀ tó lọ lórí ọ̀rọ̀ Ìbà Olúyọ̀lé ìgbà àwọn Fúlàní wá dé Òṣogbo ìdínú tán fi wá ránṣẹ́ wá bá Olúyọ̀lé ńbàdàn Olúyọ̀lé kọ́ ń gbà àwọn ogun dé àwọn àlàdé abínúpagún ọ̀bẹ mú nǹkan lọ́kọ́ rán wọn lọ nígbà tẹ́ rí pé apá àwọn ọ̀ka tó ẹsẹ̀ wá gbé Balógun rẹ̀ dìde Ọ̀dẹ́rìn lọ ẹ wá lọ wo gbogbo òtàn ogun Òṣogbo pátá kò wá sí ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tó jà ní ogun Òṣogbo torí pé kìí ṣe apá ọ̀nà ọ̀dọ́ rẹ̀
Ìbàdàn ò sì sọ pé a lè dá kínní ṣe o wàá ràn wá lọ́wọ́ ọ máa ń wà bẹ́ẹ̀ táwọn alágbára láwọn ìlú máa ń pera wọn àwọn ajagunta torí pé Ìbà Olúyọ̀lé gangan fúnra rẹ̀ oyè ogun ni olólórí ogun gbogbo ilẹ̀ Yorùbá ẹ lọ wo èmi kọ́ mo kúkọ́ rẹfẹsà mẹjọ́sìn lọ́kọ́ bẹ́ẹ̀ Aláàfin Ọ̀yọ́ sì gbà bẹ́ẹ̀ àwọn ìdílé Basọ̀rún mọ̀ bẹ́ẹ̀ bóun ni ẹrú bàbá ẹni ó ṣe wájú ni lọ èèwọ̀ ni wọ́n á fi lọ ní Balógun Ọdẹ́rìn ló fi wá ṣẹ́gun Àdàmú wá fẹ́ gbé glory yẹn fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí lọ́wọ́ á ní bí Ọdẹ́rìn ló ṣe jẹ Balógun síbàdàn ni ló tó wá jẹ́ gbọ̀ǹkà fún Kúrúnmí níjàyè àbó ò mọ nọ́mbà tí gbọ̀ǹkà máa wà nínú olóyè gbogbo ń ta tó lẹ̀ ní ìsìn gbọ̀ǹkà dà ń bẹ̀ kò sínú àwọn àgbà nínú gbogbo ta tó lẹ̀ ẹ rí i pé lánàá nígbà mo wà nílé Ìbàdàn lánàá Mọ́gàjí Ọdẹ́rìn lọ èpè ló gbé Àdàmú sẹ́ pé ayé ti padà lẹ́yìn rẹ̀ fún tó sọ̀hún láti pé ó pé ìwọ̀sí ńlá ni láti sọ pé bàbá òun ó jẹ́ gbọ̀ǹkà fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ó yẹ Balógun ju oyè Kakanfò lọ Àdàmú ò mọ̀ o bóyè Balógun ju oyè Kakanfò lọ o tẹ bá dẹ̀ lọ wo nígbà mọ́sọ́ tẹ bá lọ wo ta lọ́rẹ́yìn Kúrúnmí Ìjàyè Balógun Ìbíkúnlé àti ọ̀tún rẹ̀ Ògúnmọ́lá àwọn wọn jẹ Ìjàyè run Balógun Ìbíkúnlé ló jẹ Ìjàyè run nígbà tó yájú sí Aláàfin Adélù lẹ́yìn ìgbà tí Aláàfin Àtìbà Adéwìnbí Abíọ́dún lọ kí ló sì fà á sákòókò tí mo lọ tẹ́mi bá sì ti wọnú tẹ̀ta máa gùn mí ìlànà tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ òun ni kí Àrẹ̀mọ ọmọ bọ́ba kú tí Aláàfin bá ti kú o Àrẹ̀mọ yóò bọ́ba kú nǹkan tayín lọ́rẹ àwọn tí bá ti ń gba PDF yìí tó máa fún yín ní ìtàn ìṣẹ̀dálẹ̀ jíjẹ oyè Ọ̀yọ́ torí nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ tí mo wọnú ẹ̀ ní nǹkan bí ọdún tó lọ lọ́hùn yóò ti wọ ọdún méjì báyìí mo tún ṣàlàyé ẹ̀. Ìbàdàn ẹ̀rí pé láyé Ọ̀yọ́ sílé Olúgbòde wọ́n ti ṣe òfin pé tí ẹrú bá ti mú ẹrú lójú ogun ó ti fi ra òmìnira ara rẹ̀ kìí ṣòfin yún nìkan wọ́n ṣe wọ́n tún wá ṣe òfin sẹ́ni aláwọn ìlànà kan tá a máa ń lò nílẹ̀ Yorùbá níjọ́ tí ò dáa ẹni wípé fàpèjúwe èmi ní ìsìn bí mo ṣe ń ṣe wàhálà lọ́sàn-án lóru yìí mo wá kó agboolé mo wá káwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi mo kó ogun ọmọra ìgbà mi lọ lórí ilé àmọ́ tí n bá fi lè kú pẹ́rẹ́ àbúrò mi lọ lórí ilé ní òjò lórí ilé ní òdì baálé kìí sọmọ mi tó bá dẹ̀ ti di baálé gbogbo dúkìá mi oní ọmọ ṣàkóso rẹ̀ Ìbàdàn wá wò wọ́n wá wà ní káńsù ìjọ kan wọ́n wá ní tí ń ṣẹlẹ̀ láàrin ìlú lóríṣiríṣi pé wọ́n wá pera wọn gbogbo àwọn Ìbíkúnlé gbogbo àwọn Ògúnmọ́lá Àjẹ́ Àbáyọ̀mí gbọ̀nà bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ wá torí ta la ṣe ń ṣiṣẹ́ wọ́n ní nítorí ọmọ ni tọ́pọ̀ wá jẹ́ nítorí ọmọ ni èsì tí bàbá òkú tí ọmọ ò ní jogún bàbá rẹ̀ tó ṣe pàbúrò ní ọ̀wà bọ́bi dúkìá tẹ́wàá mọ́ lóun ní baálé pé ẹ mọ̀ fàgbà tó tẹ́ fi jẹ dúkìá oní dúkìá tán tí Ọlọ́run bá tó wá mú ẹ tó lógún tí àwọn ọmọ àbúrò bá tó wá ju ọmọ tiẹ̀ lọ nígbà tí gbogbo àwọn àbúrò bá lo tọ́ ọmọ tán àwọn ọmọ àbúrò ló tún lo tiwọn o baálé ni o àgbà wọn fi ń tó torí ọmọ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ tí bàbá bá kú ọmọ rẹ̀ ní kó máa jogún ilé rẹ̀ ṣùgbọ́n tí ọmọ bá kéré á yan ẹnìkan sí àwọn àgbà àjòyè ó sì máa bá mójútó torí pé wọ́n ti máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ogún yìí tán wọ́n ṣe àwọn òfin nìbàdàn náà nígbà wọ́n ṣe ń bàdàn gẹ́gẹ́ bí ìlànà ìlú olómìnira ní Ìbàdàn ìlú alágbára dẹ̀ ni tí ègbà àṣẹ lọ́wọ́ ẹnì kankan ṣùgbọ́n òfin yìí wá ń dalẹ̀ Yorùbá láàmú Ìbàdàn lágbára kó lò lórí àwọn ibi tó ń lágbára lé gbogbo ìlú tó ní ajẹ́lẹ̀ ńbẹ̀ àwọn ìlú àmọ́nà rẹ̀ ó lágbára lórí ẹ̀
ṣùgbọ́n àwọn ìlú tí ò sí ní abẹ́ àmọ́nà rẹ̀ ẹnìkan tó wá lágbára lórí irú òfin bẹ́ẹ̀ iná l'Aláàfin Ọ̀yọ́ pé táwa bá láàlè lò ó Kúrúnmí lè lo tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ kí kinní ó unique gbogbo tó dá wàhálà alẹ́ tó dá fìtínà ńlẹ̀ Yorùbá ní adẹ̀fẹ́ kó parẹ́ wọ́n wá gbé bá Aláàfin Ọ̀yọ́ pé àwọn òfin tá a ṣe ni o Aláàfin Àtìbà ní bẹ lórí àpèrè òun náà ni the first Aláàfin tí ó jẹ sọ́yọ́ tòní òun wá wo inú rẹ̀ dùn nígbà wá wò tán ẹsẹ tẹ́ ẹ ṣe dà ẹ̀yin fẹ́ kọ́ ọmọ yín ó jogún yín bẹ́ẹ̀ náà ló ṣe wèmí náà kọ́ ọmọ mi náà ó jogún ìtẹ́ mi ọmọ ní kéde ọmọ yín wò ní jogún bàbá ẹ má mà sọ ohun tí ò ṣe bàbá ẹ má mà dá nǹkan tí ò dálẹ̀ ẹ má mà ba àṣà jẹ́ bíi bò bàbá ìjọba ẹ bá fi lè lọ bí tẹ́ lọ darapọ̀ máwọn bàbá yín sádẹ́lù táwọn wò yìí àrẹ̀mọ ẹjọ́ ń lọ ni ẹ̀yọ́ mẹ́yìn kan ò yé yín wọ́n bá pe akọlù gbà wá rọ wọn tán ṣe bàbá àwọn àgbà bá dé ẹ ǹlẹ́ o ẹ̀yọ́ ọmọ mi tẹ́ ẹ wọ́n láti Ìbàdàn ẹ kú gudugudu méje àti yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ t'Aláàfin ní kí n sọ fún yín ẹ rí àṣà burúkú ni àṣàkárẹ̀ mọ́ ọmọ ọbọba kú gbogbo yín náà lẹ́sìn àmọ́ ẹ ti gbàgbé nígbà Aláàfin Ọ̀rànmíyàn tó gbéṣẹ̀ ọmọ rẹ̀ Àjàká lọ bọ́ síbẹ̀ nígbà òun lọ tá a lé ní kọ́ lọ kú kí Ṣàngó bọ́ bẹ̀ nígbà Ṣàngó papòdà àrántí pé ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ níbi tó sá lọ a lọ pé padà wá nígbà Àjàká lọ tán àrẹ̀mọ rẹ̀ ní kó kú oúnjẹ nígbà òun náà tún lọ àrẹ̀mọ rẹ̀ oúnjẹ àrẹ̀mọ rẹ̀ abádórí bàbá sọmọ àrẹ̀mọ mẹ́tàdínlógún jẹ nígbà wá di ayé Aláàfin Òjìgí àrẹ̀mọ Aláàfin Òjìgí ló dá wàhálà alẹ́ o lọ́lọ́ lu Olúkẹ́ ọmọ Basọ̀rún Yámbá ìlú ń bá kú ṣé ẹ ti gbàgbé pé Basọ̀rún Yámbá yìí kan náà ló bí Gà Ìbíkúlẹ̀ Ìwọ́tíyé àti Ògúnmọ́lá tẹ́ ẹ wá ìwọ́sàmọ́ Olúyọ̀lé bàbá yín tó jẹ kí ọpẹ́ àgbẹ̀ tó jẹ nìbàdàn tó jẹ Basọ̀rún àná fún bàbá wa tó wà lórí àpèrè bẹ́ẹ̀ ni sẹ́yìn mọ̀ yí pé Olúkòóyè bàbá rẹ̀ àti Gà tẹ̀gbẹ́tàbúrò ni wọ́n bàbá wa kẹ́ẹ̀pẹ́ agbọ́ bẹ́ẹ̀ náà lẹ́nu bàbá wa rí káre ìgbà tí wàhálà bẹ̀rẹ̀ ni nígbà gbogbo àwọn ó ti ń bẹ̀rẹ̀ díẹ̀ iná fi wá sọ pé àwọn àrẹ̀mọ wọ́n ń dá fìtínà lẹ̀ wọ́n ń dá ìyọnu lẹ̀ ìtọ́kù ní wípé tí Aláàfin bá ti ń lo sáà rẹ̀ tán ayé tẹ́ ń jẹ pẹ̀lú bàbá wọn wọ́n jọ lọ máa ń jẹ́ lọ́run kìí ṣàṣà wa o ìwà àwọn àrẹ̀mọ ni o ẹ sì wá wa délù tẹ́ ń wò yìí ẹ má jà parọ́ o ẹ̀yin Ìbàdàn ọ̀dà àbí ọ̀dà o kọ́ wá dá kẹ́ni tó dáa kó wá kúkú àìtọ́jọ́ bí bàbá wa bá lọ ẹ jẹ́ wọn máa dábì tí wọ́n lọ èwo tààrẹ mọ́ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé bó ṣe rí nù oyè Ìbàdàn ìní Ìbàdàn fi wá ṣe àtìlẹ́yìn tí wọ́n wá pa ewúrẹ́ tí wọ́n sì múlẹ̀ pẹ̀lú Aláàfin Àtìbà pé gbẹngbẹng làwọn ó ṣe àtìlẹ́yìn fún Adélù àrẹ̀mọ Adélù láti gorí àpèrè Kúrúnmí yarí pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bí Dídìrín Àdàmú náà ò ṣe mọ nǹkan kan pa àṣà tí Kakanfò kó sí lórí bẹ́ẹ̀ ló ṣe kó sí Kúrúnmí lórí pé òun ò ní gbà tẹ́ ń dáni tẹ́ ń bọ́ Aláàfin ọ̀rọ̀ yẹn pọ̀ Aláàfin wá wájà Aláàfin Adélù Aláàfin Àtìbà wá wájà pẹ̀lú àtìlẹ́yìn àwọn Ọ̀yọ́mèsì àti Ìbàdàn Aláàfin Adélù gòròyè gbogbo ilẹ̀ Yorùbá lọ àyàfẹ́ nìkan Kúrúnmí Àjàdí ọ̀lọ́ bèbí pé wàhálà pọ̀ kọ́rọ̀ ń tó wá ṣẹlẹ̀ ní Ìgànnà ó tó ṣẹlẹ̀ kí ló tó wá bí Aláàfin Adélù pé èmi náà torí pé ọmọ ṣe o Ọ̀yọ́ ti wá dà báyìí Ọ̀yọ́ ìṣèlú jagunjagun mọ́ bíi ti jọ̀hún lọ wá gbé ìlẹ̀kẹ̀ àti gu ọtí lọ wá gbé ránṣẹ́ sí baálé ìlú sílé Olúbòde pé òun fi ìjàyè jì wọ́n
ẹ lọ wọnú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí 1 to 27 ni 1 to 27 ó ń bẹ lórí YouTube ó ń bẹ lórí Facebook mo lọ dí o rẹ̀ 1 to 27 ìgbà mọ́sọ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí bàbá mi Ọ̀túnba Mọ́sọ̀bá Lájí Abímbọ́lá Davis tí wọ́n fi ṣọwọ́ sí Professor Tóyìn Fálọlá àwọn lọ́mọ yìí gbìyànjú ibẹ̀ náà bá ti fún mi ní credit. Kí wọ́n tó wá sígun fún Ìbàdàn kí Balógun Ìbíkúnlé tó wá légun lọ mọyì ọmọ Kúrúnmí tí Ògúnmọ́lá pa sí wà wọn kí ló fà jẹ́ fi ń pariwo Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run àwọn òyìnbó tọrọ sojú wọn gbogbo tí wọ́n kọ lẹ̀ pátá mo níwèé ẹ̀ lọ́wọ́ mo ti fún wa rí náà kí wọ́n tó wá jẹ ìjàyè kanlẹ̀ ọgbẹ́ ọkàn lọ pa Kúrúnmí ìbéèrè tí Kúrúnmí béèrè tó fi jáde láì sẹ́mi mọ́ àjẹbí ọ̀rọ̀ yìí torí pé Aláàfin Àtìbá ní ká ọba mọ́kànlá ló jẹ tá a lo àṣàkárẹ̀ mọ́ ọmọ bọ́ba kú ọba 17 ti jẹ tárẹ̀ mọ́ ń jẹ kálàfin Àtìbá tó wá parẹ́ kádélù tó wá jẹ nígbà adélù náà wá lọ tán ọmọ rẹ̀ Láwàní Amúbíẹyá fẹ́ goróyè kọ́yọ̀ tó wá gbèsè wọn dé kó tó wá kó wá sí Ìbàdàn kí Adéyẹmí àkọ́kọ́ tó wá jẹ kí ló jẹ sí ìta amúlẹ̀ lé lórí tá a ti sì fi èpèlé wípé àrẹ̀mọ ni kọ́ máa jẹ lọ àrẹ̀mọ ni kọ́ máa jẹ lọ wọ́n bá dàrú ní dàrú tí wọ́n dàrú tí wọ́n gbé Adéyẹmí sórí orí àpèrè tálàfin bá dẹ̀ jọ ọba nǹkan méjì ni wọ́n mú wá látọ̀yọ́ ìkan jẹ́ yọkan ìkan jẹ́ méjì wọ́n mú idà wá idà Ọ̀rànmíyàn tí Aláàfin bá jẹ tí wọ́n bá tí ì fi idà Ọ̀rànmíyàn lé lọ́wọ́ kò láṣẹ wọ́n mú wá láti Ilé-Ifẹ̀ ìtẹ́nìkan sọ pé yóò wà lọ irọ́ kì í lọ Ilé-Ifẹ̀ wọ́n mú wá ni o ẹ̀ńbásì lòun rí ìtàn pé Aláàfin ẹ̀sẹ̀ wá lọ ní kí ẹ má bàtàn jẹ́ èyí tó bá yẹ pé ní tí ó lọ sí lọ Ilé-Ifẹ̀ á sọ wọ́n dábàdé sí lù tán wọ́n dá padà torí náà wọ́n lò fún ọba Benin wọ́n dá padà sí Ilé-Ifẹ̀ torí custodian ní Ọọ̀ni gbogbo nǹkan àṣà àti gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé òun ló ní abẹ́ rẹ̀ lọ́wà torí tábà tó là bá ní ìsìnkú nígbà tí pè ní custodian kò tó ní yẹ́lò mi ó tó lè mọ ìyá dààmú lẹ́yìn náà wọ́n wá gbé igbá àwàwá igbá ẹ̀sà rẹ̀ yìn mí pé gbá ni ṣùgbọ́n igbá eléyìí igbá ọlọ́mọrí ní ńlá ni funfun ni bákan náà wọ́n ṣe rí àmọ́ tí ń bẹ́ẹ̀ ní ó yàtọ̀ wọ́n wá gbé igbá dé bàbá wa o Aláàfin Adéyẹmí o bí ìjọba yóò ṣe rí igbá ìwà rẹ o ẹja mọ bí ìṣèjọba yóò ṣe rí lónìí mo jẹ́rìí ẹ mọ̀ gbọ́ ó gbé gbá òyìn o ìgbà òyìn ló gbé pọ̀lú bẹ́ẹ̀ ni igbó òyìn náà gbogbo èèyàn ń gbé kò sẹ́ tó gbégbá àtàmọ́ lásìkò yìí ẹja wo bíjọba yóò ṣe rí nígbà tí ó gbégbá oyin ọbẹ nínú nǹkan wọn ó fi owó ẹyọ sí ìlẹ̀kẹ̀ sí ìkan ẹ̀tùbọ̀n èkó àdá gbogbo ẹ̀ wọ́n ṣàkó sí ọba lọ gbégbá ata ọdún 16 years orí ojú ẹ̀ náà láti bẹ̀ láti parí ogun Èkìtì parapọ̀ ó sì lo ọpẹ́ ń bẹ̀ sí kò lo bí 30 ọdún lórí àpèrè tó rà bí 1972 ló jẹ ó lé ní 30 ọdún kó tó wá wàjà ní ọdún 1905 sí 1906 nígbà wá lọ tán wọ́n tó wá wò ẹ̀ka pé ẹ wá ẹ̀yin Ọ̀yọ́ tí ìkẹ́kọ̀ọ́ ẹ sì tó fẹ́ kó bára yín sáàmọ̀ yìí pé ègún tí Aláàfin Àtìbà tó fi lélẹ̀ ńlọ́fà Láwàní ń bẹ ńbàdàn o tẹ bá dé Ìbàdàn lónìí ẹ béèrè ibi tí ń jẹ́ Òkè Àrẹ̀mọ ẹ rí ààfin Àrẹ̀mọ Láwàní ń bẹ ńbẹ̀dùn ní ẹsẹ̀ wá pè wá lọ́wọ́ àjọba àmọ́ kò lójú bí ọdún 5 ọdún 6 lọ lórí rẹ̀ tó fi jáde láyé làwọn òyìnbó wá fi ṣẹ̀ṣẹ̀ fún ó sì dáa púpọ̀ lọ́mọ ẹ̀ náà fi wá jẹ tẹ̀lé ìtànù òdodo sínú àwọn ìsàlá àlọ́ pẹ̀lú ògo Ọlọ́run bí a ṣe ń kéde fún wa
ọjọ́ àbámẹ́ta sátidé ìní á jẹ oyè á gba ọ̀pá àṣẹ á sì gba àmì ẹ̀yẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ní Ìbàdàn nílé Olúyọ̀lé níbí náà níbi olè gbé ń jàre olóhùn ọmọ àfikárahun fọ́ rímú ọmọ àjẹgbínyó ọmọ àjẹgbínjẹ̀karahun láti gbà ẹ jẹ́ ń lo jíngù wa yẹn jẹ́ sáré lo jíngù wa yẹn kó tó di pé a fẹ́ máa ta àtàrí ká lo jíngù wa yẹn mò ń bọ̀ fẹ́ wá jíngù wa yẹn ká sáré lò ó ń dáná o mò ń bọ̀ sáré wá jíngù wa yẹn lò. Gbogbo Ìbàdàn lẹ́dúgbà òkúlẹ̀ bàbá wa. Ìbàdàn ìlú orí òkè, ìlú òjò, ìlú àjàyí, ìlú ògúnmọ́lá, ìlú ìbíkúnlé olódògbò kẹrìnlógún. Àwa kì í gba ògo wa nìbàdàn. Gbígbé la máa ń gbé ògo wa sókè nílẹ̀ Ìbàdàn. Ìdí nìyí tí gbogbo ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn tí àwọn bàbá wọn jagun láti dáàbò bo ilẹ̀ Yorùbá fi panupọ̀ pé tí a bá rí akíkanjú ọmọlúàbí tó ń ṣiṣẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá tó di ẹnu bodè mú ṣinṣin tí ò gbà kógun ìtàn kóran Yorùbá gbágbáágbá lágbárùkù tìrú ẹni bẹ́ẹ̀ láti wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé gbẹ́ngbẹ́ la wà lẹ́yìn Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ keje oṣù kẹta ọdún yìí ni a fi àmì ẹ̀yẹ àti ọ̀pá àṣẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá lé olóyè Laji Abbas lọ́wọ́ ní gbàgede gbọ̀ngàn mọ̀kó nílùú Ìbàdàn láago 10 òwúrọ̀ gbogbo ọmọ Ìbàdàn nílé lóko ẹjẹ́ àjọ kẹ́yẹ pawọ́pọ̀ ká gbé ògo tiwa níbàdàn lárugẹ ìlú Ìbàdàn tó gbonílé tó gbàlejò á gbé gbogbo wa o ọmọ kan nílùú Ìbàdàn ó gba ọ̀pá Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá lọ́jọ́ sátidé ọjọ́ keje oṣù kẹta ọdún yìí ni o ìwò pápá ìwò nà Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá olóyè Laji Abbas ò tí mú yẹn jẹ̀nà gbágbáágbá ni gbogbo ọmọ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn yẹn. bó ṣe rí nìyẹn àjọyè Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá á gba ọ̀pá àṣẹ á gba àmì ẹ̀yẹ pẹ̀lú ògbọ́n lọ́sí bàbá bá ti ń goróyè á tún lọ sí Ọ̀yọ́ pẹ̀lú ògo Ọlọ́run àwọn èèyàn béèrè pé ètò tá a fẹ́ ṣe ní máàcì ńkọ́ ètò sì ń lọ àwọn èèyàn sì ń dá sí ìgbẹ́ tí gíbá wó lugi tòkè ẹ̀lẹ́ àákọ́kọ́ gbé iná la fi ń ṣe tí gíbá wó lugi tòkè ẹ̀lẹ́ àkọ́kọ́ gbé mo dúpẹ́ lọ́wọ́ gbà wá tí à ń gbọ́ wa ẹ fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n máa gbé ìwo wọn kí ipa tí à ń pa òsì ara ló fi ń san gbogbo bẹ́ẹ̀ ṣe ṣépè tó ìní wọ́n tún rí kò wáyé bẹ́ẹ̀ ṣe ṣépè tó ní tó ń ro kò wáyé àwọn wèrè tí ń gbé wo kí kò sí tó ní 1 million naira lákàtì inú wọn o ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀kadà wọn ń gbé kí o ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń yálé sùn ní o ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè jẹun kánú bí ìlú ṣe rí yọ ọ̀kàn wọn o àwọn Fúlàní ń dà wá láàmú inú igbó ẹ̀sìn lápọ̀ṣẹ́ nǹkan jẹ ìjáde bó tó pòsí náà ń fi ní táwọn ọmọ náà máa wo wèrè ìnàkí ìwọ jẹ pọ́ìsì kó o kú ọ̀ọ́dọ́rùn ó tún jìyà ìwọ jẹ pọ́ìsì títí ìgbà tá a tún pàdé èmi a máa wí pé ejò kò onírọ́lù wèrè pé láyè kó dúró ire o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gbóyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o orí bá ti kún.